Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Praise the Lord. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo kí gbogbo wa. Ẹ káàárọ̀ sà, ẹ káàsán sà, ṣé dáadáa ni mo bá wa. Good afternoon, good afternoon, good afternoon, good afternoon. Àánú Ọlọ́run ẹwà Kristi kò ní fi ayé wa sílẹ̀. A máa rí tiwa ṣe. Ẹ jẹ́ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ rẹ̀ tó fi fún wa, tó tún mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ìyìn ògo yẹlé rẹ o, bàbá mi o. Ìyìn ògo yẹlé rẹ. Ìyìn ògo yẹlé rẹ o, arúgbó ọjọ́ láéláé. Ìyìn ògo yẹlé rẹ. Ọba tó mú agun àgbòrí bí. Ìyìn ògo yẹ o. Ọba tó ṣàgàdọ̀ lọ́mọ. Ìyìn ògo yẹlé rẹ. Òkú ọjọ́ kẹrin ìwọ ló sọ̀dà láàyè bàbá mi. Ìyìn ògo yẹ o. Ọba tó dá ẹ̀mí mi sí dòní o. Ìyìn ògo yẹlé rẹ. Pátápátá ọlá porogodo ògo kìnìún ẹ̀yà Júdà gbòǹgbò ìdílé Jésè. Ó ṣe lórí mi o, lórí ilé mi o, lórí ohun tí mo ní. Lórí ibi tá a lára dé yìí o, táàtà gbogbo dé. Ìyìn ògo yẹlé rẹ o. Ẹ ṣé mo rí àánú gbà o, ọba láéláé. Ẹ ṣé o, mo rí àánú gbà o. Torí kìí ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. Orí mi tí kò kọ gèlè, ara mi tí kò kọ aṣọ dádì, ẹsẹ̀ mi tí kò kọ bàtà. I know èmi ò yàn ó bàbá. Alórí mi tí kò kọ gèlè, ọba tó dá mi sí, ọba tó yàn mí fẹ́. Ara mi tí kò kọ aṣọ, ẹsẹ̀ mi tí kò kọ bàtà. Èmi ò yàn ó bàbá. Ẹ ṣé ààyè ọpẹ́ yọ lórí wa. Dádì, ẹ ṣé o, ààyè ọpẹ́ yọ nílé mi. Ẹ ṣé o, ààyè ọpẹ́ yọ o. Ẹ màmá ṣé o, ààyè ọpẹ́ padà yọ. Àánú ni mo rí gbà, kì í ṣe pé mo pẹ́. Àánú ni mo rí gbà, agbára mi kọ́ o, ẹ mà ṣeun. Dádì mi, àánú ni mo rí gbà, kì í ṣe pé mo pé o. Àánú ni mo rí gbà, agbára wa kọ́ o, ẹ mà ṣeun. Olúwa ọ̀run ohun ayé, wọ́n ni àtọpẹ́yẹ fún. Dádì, báwo la bá ti fẹ́ ọ tó? Oníbú ọrẹ, ẹja gbé sókè oníbú ọrẹ. Oníbú ọrẹ, báwo la bá ti fẹ́ ọ tó?
oníbùwọ̀ rẹ̀ dádì fún ará líle wa gbogbo, fún gbogbo ìbùkún ayé àwa yọ̀ á sì dúpẹ́. Oníbùwọ̀ rẹ̀, oníbùwọ̀ rẹ̀, oníbùwọ̀ rẹ̀, oníbùwọ̀ rẹ̀, báwo la bá ti fẹ́ ọ tó. Oníbùwọ̀ rẹ̀, mo mọ̀ ọ́ lóore, mo mọ̀ ọ́ lóore, ẹ̀mí mímọ́ ṣe mí lógo ara, mo mọ̀ ọ́ lóore, ní tèmi ni mo sọ, mo mọ̀ ọ́ lóore, mo mọ̀ ọ́ lóore, ẹ̀mí mímọ́ ṣe mí lógo ara, mo mọ̀ ọ́ lóore. Ẹ jẹ́ á tẹríba fún àdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè, àpáta ayérayé bíi sádi wa, a gbé yín ga torí pé ẹ̀yin ni Ọlọ́run, lẹ́yìn yín kò sí ẹlòmíràn mọ́. Jèhófà gba ọpẹ́ wa, Jèhófà gba ìyìn wa. Mo ń lọ nínú prógámù yìí, Ọlọ́run Mósè Orímọládé darapọ̀ mọ́ mi. Ẹ jẹ́ kí n rí yín, ẹ gbẹ́nu mi sọ̀rọ̀. Ọ̀rọ̀ méjì mẹ́ta tí màá sọ, bó bá ti ń gbé tí ọ̀tún wọlé, má jẹ́ ó gba tòsì jáde. Ohùn mi ìmọ̀ rí, má jẹ́ ó fọ̀ sí wa lọ́jọ́ ìkẹyìn. Ohùn mi ìmọ̀ rí, má jẹ́ ó fọ̀ sí wa o. Ẹ jẹ́ á délé ńlá sí mi. Ògo ni fún yín lókè ọ̀run. Gbogbo ọkàn tó máa rí fídíò yìí wò àti ọ̀rọ̀ àtúnṣe tí màá sọ, Ọlọ́run jẹ́ kó ṣe ayé wa láǹfààní. Ẹ jẹ́ á rí yín ká torí ikú Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Mo kí gbogbo wa pé ẹ káàsán sà, ẹ káàsán máa o. Ṣé dáadáa ni mo bá wa? Àdúrà wa ti gbà lórúkọ Jésù Kristi. A ò ní rí dààmú, àánú Ọlọ́run, ẹwà Kristi kò ní fi wá sílẹ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ń lọ. Àkọ́kọ́, mo kí gbogbo àwọn ọmọ Séráfù àti Celestia, àwa aláṣọ funfun, all Christian lápapọ̀, mo kí gbogbo wa. Iṣẹ́ ìránṣẹ́ gbogbo wa ò ní dojúrú, àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. All Christendom, mo kí wa o. Pàápàá o, àwa aláṣọ funfun, àwa aláṣọ funfun, àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀ o. Ọ̀rọ̀ tó ń lọ nípa àwọn oníràpadà, àwọn ṣẹ̀lẹ̀ kan tí wọ́n jáde tí wọ́n ní ẹ̀jẹ̀ ewúrẹ́ ìràpadà. Gbogbo wa la ti rí torí afẹ́fẹ́ tí ń wó gùdùgùdùgùdù láti bí ijọ́ mélòó kan. Wípé ẹ̀jẹ̀ ìràpadà o, ẹ̀jẹ̀ ewúrẹ́ o, ẹ̀jẹ̀ iṣẹ́ ìràpadà pé ó dára, ó ní wéètì ju ti ẹ̀jẹ̀ Jésù Kristi lọ. Bàbá Evans àti bàbá wòlíì kan pé ọ́fíìsì prophet wà, ọ́fíìsì evangelist wà, ọ́fíìsì apostle wà, ọ́fíìsì oníkálukú ló wà. Èmi bàbá àlùkò sọ fún yín, ṣùgbọ́n ẹ sọ wípé evangelist ni bàbá àlùkò. But èmi prophetess rèé, ọ́fíìsì kan lájọ wà. Ọ́fíìsì kan lájọ ní báyìí. A jọ fẹ́ rọ̀nà ọ́fíìsì pọ̀. Mo fẹ́ sọ fún wa, ọ̀rọ̀ tí àwọn bàbá yẹn ń sọ, gbogbo ọmọ Celestia pátápátá, a need láti wà very very careful ní àkókò yìí, torí gbọmọgbọmọgbọmọgbọmọ yín lórí afẹ́fẹ́ yìí ti wá ń pọ̀ jù lẹ́nujọ́ mẹ́ta yìí. Tá bá gbélé Celestia ni, tá bá gbọ̀hún Celestia ni, tá bá gbọ́tọ̀hún Celestia ni. Bẹ́ẹ̀ náà ló wà nínú àwa sí ànẹ́sí o ti wá yẹn, ogun ò lè kó yẹn tán. Ṣùgbọ́n àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ tó igbó mi ò gbogbo ẹ̀ bó ṣe ń rú gùdùgùdù yìí, ó pọ̀ jù nínú Celestia. Ó pọ̀ jù nínú Celestia ní àkókò yìí. Ẹ jọ̀ọ́ mọ̀, okay.
pọ̀ jù nínú Celestia ní àkókò yìí. Mo dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin àgbààgbà Celestia, mo fẹ́ kẹ́ jọ̀wọ́ ẹ bá wa ṣe àtúnṣe lé lórí. Ìjọ Celestia ò gbọdọ̀ bàjẹ́. Ìjọ Kérúbù àti Séráfù náà kò ní ṣe kíni o, kò ní bàjẹ́. Lórúkọ Ọlọ́run Mósè Orímọládé, lórúkọ SBG Ọ̀ṣọ́fà. Ṣé wá rí àwọn bàbá méjèèjì yìí? Àwọn kọ́ náà níjọ, Ọlọ́run fún rẹ̀ ló níjọ. Ọlọ́run rán wọn wá láti wá ṣe ojúun láyé. Ọlọ́run ló níjọ. Ọlọ́run kò dẹ̀ níjọ́ kí ìjọ rẹ̀ kó bàjẹ́. Ogun ọ̀run àpáàdì kò ní lè borí ẹgbẹ́ mímọ́ yìí. Ẹ jọ̀wọ́, bàbá àlùkò, ẹ̀yin ni mo kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀. Ọlọ́run Mósè Orímọládé yóò dì yín mú. Ṣé rí, bóyá bá rí ẹnìkan tó bá ti ṣe kí náà porúkọ ẹ̀, tó bá ṣe nǹkan kan jáde tó sọ ní ìmọ̀ràn tiẹ̀ bí òye tiẹ̀ ṣe mọ̀, ẹ̀yin náà ẹ sẹ́ẹ̀tì kámẹ́rà, ẹ bọ́ síta, ẹ̀yin náà ẹ tú ṣe, ẹ tú sọ. Tẹ́ bá ti sọ ti yín, gbogbo ènìyàn ló ń gbọ́. Bíbélì kan òun ni gbogbo wa jọ gbé dání. Bíbélì tí evangelist gbé dání, òun ni apostle gbé dání, òun ni wòlíì gbé dání, òun ni whatever. Mi ò fẹ́ morú kọ́lì ta ní nínú Christendom. Bible kan ṣoṣo ni gbogbo wa gbé dání. Bible ẹyọ kan ni wọ́n gbé fún gbogbo wa. If you are a pastor, if you are evangelist, a prophet, everything, whatever you are calling, one Bible la ní. Jésù ẹyọ kan dẹ̀ ni, kò pé méjì. Jésù Kristi ò pé méjì. Saint Moses Orímọládé ò pé méjì. Ayọ̀délé Babalọ́lá ò pé méjì. Bàbá Ọ̀ṣọ́fà ò pé méjì. Ẹnìkan ṣoṣo lẹni tó mú wá, tán rán bó ṣe rán oníkálùkù wá. Bí o ní nǹkan bá ṣe wá gbé nǹkan ẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ lẹ ṣe máa bá ṣe. Ohun tí o ní nǹkan bá wá gbé sílẹ̀ tó bá ti wá yàtọ̀ sí bó ní nǹkan bá ṣe ló ń gbé nǹkan sílẹ̀, wàá yà lọ kírètì tiẹ̀ another one, wàá wá bó aṣọ tó pa gbogbo yín jẹ pọ̀, wàá lọ mú aṣọ tiẹ̀ lókèèrè. Àwọn kan tán bá ní kì í ṣe ohun tí bàbá Mósè tẹ́ tó ń gbélé làwọn fẹ́ tẹ̀lé, kán bọ́ aṣọ àdúrà tiwa sílẹ̀. Gbogbo ohun tó jọ mọ́ Kérúbù àti Séráfù ẹ jù sílẹ̀, ẹ máa pa tiyín lọ kírètì ìyọ̀wó ń bú bí wọ́n ṣe fẹ́ gbé tiẹ̀ kalẹ̀. Ẹni bá ní bí Ọ̀ṣọ́fà bọ́n ṣe rán Ọ̀ṣọ́fà wá pé kò tẹ́hun lọ́rùn o, kì í ṣe gbogbo ohun tó Ọ̀ṣọ́fà ṣe yẹn, ìwọ gbé aṣọ gámẹ́ǹtì wọn lẹ̀, lọ kírètì tiẹ̀. Babalọ́lá nìyẹn, ó bá ti níwọ̀ àwọn ìwàásù Babalọ́lá àtàdúrà yẹn kò tó wọ ọ̀tọ̀nu tí wọ́n gbé tiẹ̀ lọ dá tiẹ̀ lẹ̀, máa bá tiẹ̀ lọ. Èyí tí gbogbo wa fi máa san rí ara wa pọ̀, èyí tí gbogbo a fi di rúdurùdu lórí afẹ́fẹ́. Mo fìyọ́nú Ọlọ́run bẹ̀ wá. Èmi ò tí mo bá ti rí fídíò kan tí wọ́n ṣe ń sìn, tán bá ti ṣe nọ́nsẹ̀nsì wọn, tèmi ni láti go lecture. Èmi ò bá wọn sùn, mi ní tẹ̀tẹ̀kùtẹ̀ sábẹ́ kínní wọn. Well done náà ni mo máa sọ, mo kúrò ń bẹ̀. Èmi á dẹ̀ lọ ṣàtúnṣe lé lórí. Àwọn kan wà tí wọ́n ní láti ba ìpè yìí jẹ́. Àwa kan wà tí wa ní láti túnṣe. Àtúnṣe níṣẹ́ tí wọ́n gbé lé àwa lọ́wọ́. Gbogbo àwa tí wọ́n rán ní ìrìn àjò àtúnṣe yẹn, ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ àtúnṣe. Ó kù sọ́wọ́ wọn bọ́n bá rí mú ń bẹ̀. Bí wọ́n bá dẹ̀ rí mú ń bẹ̀, left to you, wàhálà tí wọ́n nìyẹn. Tiwa ni wípé bàbá ti rí fídíò kan tẹ́nìkan ṣe tó kù díẹ̀ káàtó, go gbé bíbélì tiẹ̀ kó o sọ̀rọ̀ lé lórí. Ohun tó bá ti bọ́ sí orí afẹ́fẹ́ yìí, ó ti kúrò ní àìwò mọ́ o, gbogbo wa lájọ máa dá sí o. Tó bá ti jẹ́ kìrìsìtẹ́nì ni, ohun tó bá ti lù mọ́ kìrìsìtẹ́nì, gbogbo wa lájọ máa dá sí. Séráfù ni mí ò sí mbẹ̀ o, apostolic ni mí, CAC ni kò sí yẹn mbẹ̀, gbogbo wa lọmọ Jésù Kristi.
a máa dá sí ni, torí bíbélì kan náà gbélé gbogbo wa lọ́wọ́. Tí wọ́n bá ti wá ní bíbélì tiẹ̀ dorí kodò ò mọ̀, ò ní ìmọ̀, àwa tá a dẹ̀ nímọ̀ máa put ẹ̀ true pé no, ohun tẹ́ wí yẹn báyìí ni kò rí bẹ́ẹ̀ o. Èèyàn dàgbà, ó ti wà nínú celestial for 40 years 50 years, ìyẹn ò sọ fún wa wípé bóyá ó nímọ̀. Ẹnu tí ènìyàn bá mọ̀ náà ló máa fi kó àwọn ènìyàn, ibi tí ènìyàn bá mọ̀ dé náà ló máa sọ mọ́. Ó ti wà nínú CNS for 100 years, tá a bá gbé ọmọ kan dìde, ọmọ 7 years lè nímọ̀ jù ẹ lọ, ó dẹ̀ lè lágbára ju ẹni tó ti wà ń bẹ̀ for 100 years lọ. Mo rí fídíò tí bàbá Evans ṣe, wọ́n ní bàbá àlùkò ó ti wọnú celestial ń sìn, bóyá ló ti ju 40, kò tí ì pẹ́ bóyá wọ́n bá ń kà á. Ìyẹn ò ní ìkankan ṣe, ìyẹn ò ní ìkankan ṣe. A pe ẹnìkan láàárọ̀, a pe ẹnìkan lọ́sàn-án, a pe ẹnìkan lálẹ́, èrè iṣẹ́ kan náà ni bàbá mi sọ fún gbogbo wọn. Bí gbogbo wọn ṣe ń bínú lọ́jọ́ náà rèé pé àwa ó kọ́ ọmọ olùkọ́ ni, ẹ ṣe máa pín owó kan náà fún gbogbo wa. Ẹ̀yin kan ti wà láàárọ̀ ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe, ṣeṣẹ́ tán ràn yín. Àwọn kan dẹ̀ dé lọ́sàn-án, wọ́n sáré mọ tó ń ṣe, gbogbo tẹ́yìn rò bẹ́ẹ̀ ti wà ń bẹ̀ láti àárọ̀ yẹn, òun ni wọ́n bá yín ṣe lọ́sàn-án, ẹjọ́ wà ní ráì. Bẹ́ẹ̀ làwọn kan wà lọ́sàn-án tó jẹ́ wípé gbogbo tó ń ṣe òṣè, wọ́n dẹ̀ gbẹ́ lòmíì dé lálẹ́, ẹlòmíì lálẹ́ yẹn, gbogbo ẹ̀yin tẹ́ ti wà ń bẹ̀ látàárọ̀ látọ̀sán yẹn kò nítumọ̀. Ẹni tán ṣẹ̀ṣẹ̀ gbédé lálẹ́, ó ṣẹ̀ meet up, gbogbo yín wọ́n categorize iṣẹ́ yín, ó jẹ́ equal. Òun ni Ọlọ́run ṣe san ẹ̀san iṣẹ́ oníkálukú. Òun ni wípé kò sí àgbà wòlíì, ọmọdé wòlíì, prọfẹ̀tì kékeré wòlíì, ìpè nìpè ń jẹ́. Ẹni tí Ọlọ́run bá ti rán níṣẹ́, ẹni ìpè ni. Bọ̀ níbí àwa la kàn máa ń bọ̀wọ̀, a gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fúnra wa ní culture wa wípé wọ́n ti dàgbà nínú ẹ̀mí ṣáájú mi. Kò sẹ́ni tó dàgbà nínú ẹ̀mí, Ọlọ́run nìkan ló mẹ́ni tó dàgbà nínú ẹ̀mí. Ẹni táwa ń wò bí ẹni tó dàgbà nínú ẹ̀mí yẹn, ó lè jẹ́rìí gbé ọmọ ìkókó ni níwájú Ọlọ́run. Bọ̀ lójú tiwa ń bí, àwa la máa ń respect wípé ó ti gbòróró báyìí, òróró orí wọn láti ọdún nàmí ìnàlẹ̀ 40 ọdún. Irọ́ o, ẹ̀ ló sà, Ọlọ́run ò fi yẹn jagun o. Ó ti pẹ́ tó ti gbòróró, ó ti gbòróró ṣáájú mi, ó ṣe pé lánàá ni. Ọlọ́run ò fi yẹn jagun o. Ìpè nìpè ń jẹ́ níwájú Ọlọ́run. Wọ́n bá ti ní ẹni ìpè tí Ọlọ́run rán níṣẹ́, wọ́n bá ṣẹ̀ṣẹ̀ pé ní ìsìn, ó lè lágbára jẹni tó ti wà ń bẹ̀ for 100 years lọ. Ìyẹn ò ní ká condemn ara wa. Mo wá rí pé ẹnìkan kọ write-up pé ọ́fíìsì prophet ọ̀tọ̀, ọ́fíìsì evangelist ọ̀tọ̀, ọ́fíìsì kìnnìkan ọ̀tọ̀, oníkálukú ló ní ohun tá a gbélé lọ́wọ́. Tó bá lọ kàwé Kọ̀ríńtíà, gbogbo ọ́fíìsì tó oníkálukú nìyẹn, ọ́fíìsì oníkálukú yẹn, iṣẹ́ tí wọ́n fún oníkálukú kò tako bíbélì. Ẹni tó kọ write-up yẹn, sórí iṣẹ́ tí wọ́n fún oníkálukú kò tako bíbélì. Ìwọ tó o bá wá mọ bíbélì, tó o bá sọ wípé báwo ni ti bíbélì, báwo nínú iṣẹ́ ìránṣẹ́ tó o ti fẹ́ operate, you are a failure. Bàbá yẹn, mi morúkọ ti bàbá ṣẹlẹ̀ yẹn, tó kọ́kọ́ sọ̀rọ̀ wípé àwọn fẹ́ ṣèràpadà, wọ́n gbé síra wọn. Ohun tí bàbá yẹn fẹ́ sọ rèé, ohun tó fẹ́ wí rèé. Kò sí ẹnikẹ́ni ní tòótọ́ tó máa ṣèràpadà tí wọ́n ní gbà kankan lọ́wọ́ ẹ̀. Òun ni Ọlọ́run ṣe ní ká má ṣe ìràpadà mọ́. Ṣé rí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ yẹn, wípé àwọn fẹ́ ṣe ìràpadà. Ẹnìkan èèyàn bíi 14 fẹ́ lọ sí pé ìràpadà wà, ṣùgbọ́n bí tó ti dàpọ̀ ni wípé ẹ̀jẹ̀ Jésù Kristi yẹn kò ní wéètì tó ẹ̀jẹ̀ ewúrẹ́. Ibi tó ti dàpọ̀ nìyẹn. Wọ́n gbé ọ̀rọ̀ yẹn síra wọn. Ìràpadà tòótọ́ nígbà tí Ọlọ́run sì pa láṣẹ, ẹ kúkú mọ̀ wípé à ń treat bíbélì lọ, bíbélì ni mò ń kà lọ́wọ́. Nígbà tí Ọlọ́run béèrè ìràpadà lọ́wọ́ wọn, kí náà fi ń ṣe ìràpadà? Ewúrẹ́, àgbò, ẹran. Ó dẹ̀ ní nǹkan tí wọ́n máa ń ṣe ìràpadà lé lórí, ẹ̀ṣẹ̀ ni.
ẹ̀ṣẹ̀ kì í ṣe tẹ̀mí. Tó o bá ti dẹ́ṣẹ̀, wọ́n á ní kó lọ fi kí ni ewúrẹ́ rúbọ, kí ni o kọ́lọ́run bá dáríjì ọ́, kọ́lọ́run bá dáríjì ọ́ ni, kò bá rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run. Bóyá o bá tọ ẹ̀yìn o gba ìyàwó oníyàwó oríṣiríṣi gbogbo ẹ̀ṣẹ̀ tá à ń dáńgbà yẹn, ẹran yẹn lọ́lọ́run máa ń béèrè. Tẹ́ bá fẹ́ wá síwájú Ọlọ́run láti ṣèṣì, ẹ kọ́kọ́ pa ẹran, ẹ̀jẹ̀ dẹ̀ ni. Ẹ̀jẹ̀ yẹn ló ń ṣe ìlàjà láàrin àwa àti Ọlọ́run, torí ẹ̀mí ni ẹ̀jẹ̀ ló fẹ́ gbà lọ́wọ́ yín. Ṣùgbọ́n ìgbà tí ó yá, Ọlọ́run lòun ò lè rọ́jú gbà mọ́, mi ò gbà mọ́. Gbogbo ẹ̀jẹ̀ yín àti ewúrẹ́ yín ó já sí ìríra níwájú mi, torí bẹ́ẹ̀ ṣe ń pẹran lójoojúmọ́ lẹ̀ ń dẹ́ṣẹ̀ sí. Àtewúrẹ́ yín, ẹni tó bùyàn orí ẹ̀ ò pé, wàá lọ méwúrẹ́ wàá pa, Ọlọ́run á tún dáríjì ẹ̀ ń bẹ̀ yẹn. Tó bá tún dọ̀sán, orí ẹ̀ burú, wàá tún lọ méwúrẹ́ wàá pa, tó bá tún dalẹ́ wàá tún ṣépè míì. Ẹ jọ̀ọ́, Ọlọ́run wá rí wípé bọ́n ṣe ń pẹran sí, bẹ́ẹ̀ náà lẹ̀ṣẹ̀ ń pọ̀ sí. Èmi ò tiẹ̀ gbà mọ́. Ẹ jọ̀ọ́, ẹ má mẹ́ran òṣì wá fún mi mọ́, torí ẹ yí padà sí mi. Gbogbo ẹran yín já sí asán níwájú mi. Ṣé ẹ ka Bíbélì débẹ̀? Ẹ̀mí ni ewúrẹ́, ẹ̀jẹ̀ yẹn dẹ̀ ni Ọlọ́run fẹ́ nílò ń gbà yẹn, tí ó ṣe ń béèrè, torí pé Jésù Kristi ò tí ì wá. Ọlọ́run ò tí ì gbéra rẹ̀ lẹ̀ láti para rẹ̀, láti jíra rẹ̀, láti fi ara rẹ̀ ṣètùtù fún wa. Ewúrẹ́ yẹn ni ẹ̀mí, ẹ̀jẹ̀ yẹn sì ń ṣe ìbálòpọ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá wá ní New Testament ò jámọ́ kankan níwájú. You are not a prophet. O ò iṣẹ́ ní ìpè. Ìwọ tó bá ní Jésù Kristi, fake ni. Gbogbo nǹkan kọ sínú Bíbélì yẹn fake ni. Ẹ gbé ọ̀rọ̀ Bíbélì yẹn tì sẹ́gbẹ́ kan. You are a failure. Ọlọ́run kọ́ ló pè ẹ́, ẹ̀bùn ló ní, ẹ̀bùn ló ní. Àwọn kan wà, ẹ mọ̀ pé onírúurú prophet ló wà o. Mo sọ fún wa pé iṣẹ́ Egypt náà wá kiri. Ibo ni wàhálà ìtì ẹ̀ ti wọlé gan sínú wa. I've told you several times pé ìgbà tí bàbá Mósè Orímọládé ń convert, àwọn awo ni wọ́n máa ń ṣe ilẹ̀ Yorùbá. Àwọn aláwo ló pọ̀ jù ní foundation CNS and Celestial. Aláwo ni gbogbo wọn. Ẹ má jẹ́ kó jọ yín lójú lónìí tẹ́ bá wá rí àwọn kan tí wọ́n náà sì ń pẹran síbẹ̀, tí wọ́n ń fẹran rúbọ, wá ṣèràpadà ẹ̀mí rẹ, ẹran là á lò. Babaláwo ni background wọn. Ẹ má jẹ́ kó jọ yín lójú. Ilé aláwo ni wọ́n ti wá. Kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìsìn, ohun tó ti wà ní àtètèkọ́ṣe ni. Torí wípé wọn ò mọ Kristi kan tó wọnú ìrìn àjò ìgbàgbọ́. Ìṣòro ló gbé lòmíì dé ẹ̀yìn bàbá Mósè Orímọládé. Ọ̀pọ̀lọpọ̀ lónìí ìṣòro ló gbé dé ẹ̀yìn bàbá Mósè Orímọládé. Gbogbo àwọn tó gbé ìṣòro wá yẹn, ìgbà tí wọ́n rí wípé bàbá Mósè ti ṣiṣẹ́, wọn lè ṣe agbára gbogbo tí wọ́n nílò bí agbára. Oníkálùkù wọn bẹ̀rẹ̀ sí lọ gbé, gbogbo wọn bẹ̀rẹ̀ sí sá. Praise the Lord. Òun ló jẹ́ kí iṣẹ́ eléwé ọmọ, iṣẹ́ àgbò ẹran, kinní kan, òun ló jẹ́ kán lọ padà sí kán máa ṣe. Màá kàn rọ̀ wá sórí èyí tí wọ́n dìmú yẹn, dìmú ṣinṣin. Lecture yẹn lèmi ti bá yín ṣe síbí kó má bàa fàjà. Ẹ̀jẹ̀ ewúrẹ́ kò lè gbanilà. Ẹ̀jẹ̀ àgùntàn kò lè wó nísàn. Ẹ̀jẹ̀ kìkì ẹ̀jẹ̀ Jésù Kristi, òun nìkan làwa gbójúlé. Ìwọ tó dẹ̀ ní ẹ̀jẹ̀ Jésù kò lè ṣiṣẹ́ fún ẹnì kankan. Ẹ̀jẹ̀ àfikán lọ máa pa ewúrẹ́ yẹn, ẹ ní ìmọ̀ tó ní sà. Ẹ nímọ̀ tó. Èmi ò fẹ́ morú ọ́fíìsì prophet tẹ́ wà. Ọ́fíìsì tí bàbá Mósè mú wá sí Áfíríkà yìí kò yàtọ̀ sí ti Sẹ̀lẹ̀. Inú Sẹ̀lẹ̀ ni, inú Kérúbù àti Séráfù ni Sẹ̀lẹ̀ ti lọ. Ibẹ̀ ni wọ́n ti dálẹ̀. Ohun tí Saint Moses Orímọládé di olórí wòlíì àkọ́kọ́, the prophet, first prophet in Africa tó mú wá sí Africa yìí, ohun tó fi sílẹ̀ ni mo rò bóyá kí ẹ̀yin prophet máa tẹ̀lé. Agbé bàbá Ọ̀ṣọ́fà jáde bíi pásítọ̀ lòun.
pásítọ̀, torí nígbà tí wòlíì àkọ́kọ́ ti jáde, òun jáde bíi kíni o, bíi pásítọ̀. Wọ́n gbé bàbá kejì náà jáde, òun náà dúró bí evangelist, Babalọ́lá. Kí iṣẹ́ yẹn kó lè ṣe kíni, kó lè gbòòrò sí. Ẹ jọ̀ọ́, ta ni mẹ́ńtọ̀ yín, ẹ̀yin bàbá yìí? Mo fẹ́ mọ mẹ́ńtọ̀ yín wò ní, ta ni ẹ̀ ń tẹ̀lé? Torí nínú fídíò yín tèmi wò, ẹni bíbélì yẹn kàn gbé sẹ́gbẹ̀ẹ́ kan o, kàn gbé bíbélì sẹ́gbẹ̀ẹ́ kan. Definitely ọ̀rọ̀ ti yín ó yàtọ̀ sí bíbélì tá ń kà, àbí? Gbogbo ibi tẹ́ ẹ ti ń operate yẹn, inú 7 book of Moses lẹ ti ń operate. Inú àwọn ìwé àlùpàídà, ìwé àwọn Íjíbítì lẹ ti ń operate. Abájọ, báwo lẹ́yìn kan ṣe máa wà nínú ìṣẹ̀lẹ̀ tẹ́ máa sọrú eléyìí jáde? Àwọn ọmọ yín ò ní gbọ́ràn. Òun náà ṣe ń ṣe ìṣekúṣe ilé àmùdá, òun náà ṣe dirun wọlé, nígbà tó jẹ́ kìí ṣe wàásù gidi lẹ́ ń wà fún wọn, kìí ṣe ìwàásù tó máa fi ronúpìwàdà tó máa fi délé lẹ́ ń wà fún wọn, kìí ṣe ìjèrè ọkàn mọ́ lẹ́ ń ṣe fún wọn. Àwọn tí ẹ̀ ń sọ fún wọn kò bá ohun tó wà nínú Kristi wí, kò bá ohun tó wà nínú Kristi mu. Ta ni mẹ́ńtọ̀ yín? Nígbà tí ẹ bá fi bàbá Mósè Orímọládé ṣe mẹ́ńtọ̀, ẹ fi SVD Ọ̀ṣọ́fà ṣe mẹ́ńtọ̀, Ayọ̀délé Babalọ́lá ẹ fi ṣe mẹ́ńtọ̀. Àwọn bàbá yìí, ṣé títí bàbá Ọ̀ṣọ́fà fi kú, ṣé bàbá Ọ̀ṣọ́fà máa ń ṣèrà padà? Ẹ̀yin ọmọ Ṣẹ̀lẹ̀, mo fẹ́ kẹ́ bọ́ síta o. Ṣé bàbá Ọ̀ṣọ́fà máa ń ṣèrà padà? Ẹléwúrẹ́ onípẹ́pẹ́yẹ. Ọmọ Kérúbù àti Séráfù nígbà ayé bàbá Mósè Orímọládé, ìjẹ́ rí bàbá Mósè Orímọládé kó mú pẹ́pẹ́yẹ àti ewúrẹ́ àtàgbò kó lòun fẹ́ ṣèrà padà? Ṣó wà nínú iṣẹ́ tí àwọn bàbá yẹn ṣe? Ẹ̀yin ọmọ Babalọ́lá dà? Ṣé ní gbogbo iṣẹ́ tí Babalọ́lá ṣe, ẹ rí iṣẹ́ Babalọ́lá kó lòun fẹ́ fi ewúrẹ́ ṣèrà padà rí? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé Babalọ́lá á kúnlẹ̀, ó máa gba àdúrà, ẹsẹ̀ rẹ̀ á sí mọ́ àpáta, ẹsẹ̀ rẹ̀ máa lẹ̀ níbi tí ó ti ń gba àdúrà. Nígbà tán ní bàbá ẹ bá dìde, ẹ máa rí àràpá ẹsẹ̀ ìkúnlẹ̀. Ṣẹ́yìn lè ṣe bẹ́ẹ̀? Ẹ jọ̀ọ́, mo fẹ́ bèrè mẹ́ńtọ̀ yín dà? Ọ̀ṣọ́fà náà nìyẹn láyé bàbá yẹn, agbára Ọlọ́run, ẹ̀bùn ẹ̀mí mímọ́ tí Ọlọ́run Mósè Orímọládé bì sí wọn, wọ́n fi operate, wọ́n ṣiṣẹ́ ìgbàlà. Ìjẹ́ ewúrẹ́ wo ni ẹ rí lọ́wọ́ bàbá Ọ̀ṣọ́fà? Ìràpadà mélòó ni bàbá Ọ̀ṣọ́fà ṣe kó tó lọ? Ẹ̀yin ọmọ tiwa ń bí, Kérúbù àti Séráfù, ìràpadà wo ni bàbá Mósè ṣe tó lewúrẹ́ lọ àti àgbò? Lẹ́yìn orúkọ Jésù Kristi, bàbá Mósè á gbàdúrà sí gbogbo ọwọ́ àwọn ọmọ rẹ̀. Tó bá fẹ́ rán lọ jáde, ó yẹ máa lọ. Tó bá ti ń dáwọ́lé ọlọ́kùnrin sàn, àìmọye iṣẹ́ tí bàbá Mósè ṣe fúnra rẹ̀. Òkú jí dìde, afọ́jú rìn, ẹ̀yìn afọ́jú ríran, arọ rìn, láì lo ewé, láì lo egbò. Ẹjọ́ ọ́fíìsì prophet wo lẹ́yìn ti wá? Torí ẹ ní ọ́fíìsì prophet yàtọ̀. Ẹjọ́ mo fẹ́ mọ tán gbélé wa lọ́wọ́, ṣebí mo ti ṣe jáde. Lecture yẹn wà nínú, ẹ lọ wò lórí YouTube mi. What is purpose of prophet? Kí ni wòlíì àti prophet obìnrin? What is calling? Kí ni ó dúró fún? Kí ni ìpè dúró fún? Mo ti ṣe jáde, gbogbo yín lẹ ti rí now. Why ìta máa deceive ara wa? Ibo lẹ ti gba ti yín? Ẹ̀mí wo ẹ̀mí ọ̀tọ̀ọ̀tọ̀ kọ́? Ẹ̀mí mímọ́ ẹyọ kan ni. Ẹ̀mí mímọ́ ẹyọ kan ni. Ẹ̀mí mímọ́ ẹyọ kan ni. Ọ̀rọ̀ tí wọ́n bá lẹ́nu alóore Ṣẹ̀lẹ̀ tó bá jẹ́ ẹ̀mí àti ọ̀dọ̀ Ọlọ́run, tó o bá máa dénú Kérúbù àti Séráfù níbí, orú ọ̀rọ̀ yẹn o máa bá pàdé nínú Kérúbù àti Séráfù. Tó o bá tún máa bá ọ̀rọ̀ yẹn pàdé, tó bá jẹ́ ẹ̀mí Ọlọ́run, wàá tún bá pàdé nínú CAC. Tó o bá tún wá rí àwọn àfáà tó jẹ́ ti Ọlọ́run, àwọn àfáà tí ò forí wọn fún Báálì, tó jẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run ló ń bà lé wọn, wàá gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu wọn. Tó o bá wá tún rí aláwo, àwọn onífá, adífálà tòótọ́, tó jẹ́ wípé Ọlọ́run ló fún wọn ní ìhun tó ń sọ jáde, ẹ̀mí tiwọn, ọ̀nà tí àwọn ń gbé tí wọ́n gbà. Ohun tó o bá nínú Kérúbù àti Séráfù tí ẹ̀mí mímọ́ sọ fún ẹ, o máa bá pàdé lẹ́nu wọn.
ẹnìkan ṣoṣo ló pínra rẹ̀. Oríṣiríṣi ọ̀nà ló lè gbà láti bá wa sọ̀rọ̀, bọ́ ọ̀rọ̀ kan ṣoṣo ni kò ní yàtọ̀. Ọ̀rọ̀ òmùgọ̀ ló máa ń yàtọ̀. Ẹ̀mí mímọ́ ò pé méjì, ẹnìkan ṣoṣo ni. Hello? Mo ti sọ fún yín rí ọ̀rọ̀ tí mo ti gbọ́ nínú Kérúbù àti Séráfù ń bí. Ńgbà tí mo dé òkun, mo lọ sí Babish, ọlọ́sùn ẹni tó jẹ́ Ọ̀ṣun. Wọ́n ní ẹ̀mí máa ń bà lóhùn náà, tó bá yẹ ẹ̀mí àbàlẹ̀, tó bá yá dàbí ọlọ́sùn la pè é. Ó dẹ̀ déwájú mi, gbogbo ohun tí mo ti gbọ́ rí, gbogbo ìrìn àjò mi, gbogbo ohun tí màá ṣe, ọlọ́sùn bẹ̀rẹ̀ sí dáńlóòdù ẹ̀ fún mi. Mo kàn bú sẹ́rìn pé ṣé àwọn ọlọ́sùn náà máa ń ríran ni? Ṣé àwọn ọlọ́sùn náà máa ń sọ àsọtẹ́lẹ̀? Ṣé o ti rí wípé ẹ̀mí Ọlọ́run tó bá jẹ́ ní tòótọ́ ẹ̀mí láti ọ̀dọ̀ Ọlọ́run ni, ẹyọ kan ṣoṣo ni, kò ní tàsé. Ẹjọ́ ń bo ní ọ́fíìsì yín wà? Ọ́fíìsì tẹ̀yin ẹlẹ́wúrẹ́ tẹ̀ ṣe ń lo ewúrẹ́. Jésù Kristi ò gbà mọ́, Ọlọ́run ò gbé ewúrẹ́ mọ́. Ó ti ṣe ìrúbọ, ó ti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún gbogbo wa. Ó ti kú, ó dẹ̀ ti jíǹde. Ètùtù fún ẹ̀ṣẹ̀ kò sí mọ́. Kò sí ẹnikẹ́ni tó máa ṣèrà padà. Ẹnikẹ́ni tó bá lòun ṣèrà, ohun tí bàbá yẹn fẹ́ sọ, kò mọ̀ bó ṣe máa gbé kalẹ̀. Torí bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe ní ká má ṣe mọ́. Má ṣe mọ́. Iṣẹ́ tó burú jù ni iṣẹ́ ìràpadà ẹlẹ́wúrẹ́. Iṣẹ́ tó burú jù ni gbogbo ìwọ tó bá ń ṣiṣẹ́ ìṣẹ́gun. Iṣẹ́ ìṣẹ́gun. Gbogbo ọ́fíìsì prophet pátápátá, ẹnikẹ́ni tó bá níṣẹ́ ìṣẹ́gun lòun fẹ́ máa ṣe jù, aṣọ rẹ̀ máa pọ́n ni. Bẹ́ẹ̀ ni, aṣọ wọn máa ń pọ́n ni. Gbogbo ọmọ wọn ó lè máa yàn kán máa yanjú. Torí àwọn alágbára ibi òkùnkùn ayé yìí wọ́n ní fojú rẹ̀ wò pé gbogbo nǹkan tí àwọn ń dè òun ló ń tú. Kò fi agbára Ọlọ́run tú. Ó lọ ń bá wọn, ó lọ ń bẹ̀ wọ́n, ó dẹ̀ tún lọ ń fi ewúrẹ́ tiwọn, ó fi ń ṣèrúbọ. A lọ gbẹ́bọ, a nìkan gbẹ́bọ sóríta. Ó ń jọ wà ní gbogbo ẹnikẹ́ni tó bá lu ewúrẹ́ àti àgbò. Báyìí ló máa ṣe, wàá mú kinní kan mọ́ kinní kan. Wọ́n jọ wà ní, wọ́n jọ operate. Iṣẹ́ ti èṣù ni, kì í ṣe tọ̀dọ̀ Ọlọ́run. Wàá rí wípé wọ́n máa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀. Bọ̀ tó bá jí Ọlọ́run ló rán sí wọn. Tó bá jí Ọlọ́run ló rán sí wọn. O fẹ́ ṣèrà padà, Ọlọ́run ló rán sí wọn. Ọlọ́run ló ní kó ra ẹni yẹn padà. Wọn ò ní béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀. Ọlọ́run náà lọ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀. Ìwọ tó bá ti wà nínú awo, tó bá fẹ́ ṣiṣẹ́ ìràpadà, ó di dandan kán fẹ̀mí ẹ̀ dì. Ó di dandan kán fẹ̀mí ọmọ ẹ̀ dì. Ẹ̀yin tẹ́ ń ṣe ìràpadà tó wà nínú mímọ́, iṣẹ́ ìràpadà mímọ́ wà tí ò la ewúrẹ́ lọ, tí ò la àgbò lọ. Báwo ni ọ́fíìsì prophet, báwo la ṣe máa ń ṣiṣẹ́ ìràpadà? Tán bá ní bóyá wọ́n gbé òkú wọnú church báyìí pé ẹni yẹn ti dòkú o, ó yá ẹ sáré gbàdúrà fún. Wọ́n á tẹ sílẹ̀. Wọ́n lè ní kó ró aṣọ kí náà porúkọ ẹ̀, kó bọ́ sọ̀rọ̀ ẹ̀, kó ró aṣọ white, bóyá ọ̀pá mélòó kan aró. Wọ́n á dẹ̀ tan kándù, a máa tan kándù yí káàkiri. Wọ́n á gbé sáàárín. Wòlíì méje á dẹ̀ rọ̀gbà yíká, wọ́n á dẹ̀ gbàdúrà fún. Wọ́n á dẹ̀ ṣe omi sílẹ̀, wọ́n á dẹ̀ ka sáàmù sí. A dẹ̀ gbàdúrà fún sínú omi yẹn, á ka sáàmù sí, wọ́n á ní kó lọ fi wẹ̀. Iṣẹ́ ètò ti ọ̀nà kérúbù nìyẹn. Iṣẹ́ ètò ti ọ̀nà ti sẹ̀lẹ́síà nìyẹn. Gbogbo ohun tó bá ti jù yẹn lọ, kándù, kó ka sáàmù sínú omi, kó gbàdúrà sí. Àwọn wòlíì méje kó gbàdúrà sí. Bóyá wọ́n fi ọ̀gọ́mọ̀ idà, wọ́n á fi sínú omi yẹn, wọ́n á ní kó wá fi ọ̀gọ́mọ̀ yẹn kó fi ṣe kànkàn, kó lọ fi wẹ̀. Ṣọ́run tó bá ti yàtọ̀ sí gbogbo yẹn, left to you. Ohun tójú ẹ̀ bá ti rí kó fara mọ́. Ò bá ṣèrà padà kan gbọmọ lọ́wọ́ ẹ̀, wàhálà ti ẹnìyẹn, torí ló ti kọjá yìí ẹ̀. Ọ̀bá àṣírà padà kan lẹ́mí gbogbo yín náà fẹ́ fi dín ṣọ́ọ̀ṣì yín, wàhálà yìí ẹ̀ nìyẹn. Tó bá ìrìn àjò ti mímọ́ wà,
ètò mímọ́, ìlànà tí wọ́n gbé sílẹ̀, oníkálùkù ló ní ìlànà. O ò lè sọ fún mi wípé bàbá Ọ̀ṣọ́fà ló ní kẹ́ máa lo ewúrẹ́, òun ló ní kẹ́ máa lo àgbò kẹ́ lọ fi máa ṣe. Èyí tí mo sọ yìí gan, níbo lẹ ti rí? Nípa pé ká gbèyàn sílẹ̀ kán gbàdúrà fún ohun tí wọ́n bá lọ́wọ́ àwọn bàbá kan tó mọ̀ wípé àwọn wòlíì pé ìrìn àjò yìí o báyìí lẹ ṣe gbọ́dọ̀ rìn, wípé bóyá wọ́n gbé òkú kan wọlé, ó yá ẹ sáré gbàdúrà fún. Àdúrà ni ọmọ kìrìsìtẹ́nì máa ń gbà. Àdúrà, wòlíì tó bá ti kúrò lórí àdúrà kì í ṣe wòlíì. Wòlíì tí ò bá ti lè ka bíbélì, you are not a prophet. Evangelist tí ò bá ti mọ bíbélì, you are not a part of us. Ó sára wa. Ẹni bá ti ní wòlíì lòun, wòlíì jáwéjágbò, wòlíì gbewúrẹ́ gbàgbò, ẹ máa ṣe ìràpadà, ayé ìràpadà lẹ́ti wà. You are not a prophet of God. Gbogbo ẹnu mi ni mo fi sọ. Ẹ yìí ṣe wòlíì Ọlọ́run. Ẹ ti wọnú awo lọ. Ẹ ti wọ àṣàánú ayé. Àṣà tẹ́ ẹ kọ́ nínú ayé lẹ gbé wá sínú church. Ohun tó dà gbogbo wọn láàmú nìyẹn o. Àṣà ni wọ́n àṣà bí àwọn aláwo ṣe máa ń ṣe. Ṣé ẹ rántí wípé inú awo ni gbogbo wọn ti ń bọ̀? Tó bá wo gbogbo background àwọn wòlíì ìṣẹ̀lẹ̀ tí wọ́n sọ̀rọ̀ ń sìn, aláwo ni ìdílé gbogbo wọn ti ń bọ̀. Bí àwọn bàbá wọn ṣe máa ń ṣèràpadà láyé ìgbà yẹn, òun system ẹ̀ òun náà gbé wá sínú Christendom. Òun làwọn wòlíì yẹn gbé wá. Àwọn wòlíì wo ló dé máa rí? Àwọn wòlíì tó máa ń jẹ́ ńlé orò jẹ́ ńlé egún, àwọn ló máa ríṣẹ́ yẹn lọ́wọ́ wọn. Ò jẹ́ ńlé orò jẹ́ ńlé egún, àwọn ni. Wòlíì Ọlọ́run tòótọ́ kò ní kúrò lórí ọ̀rọ̀ bíbélì. Bẹ́ẹ̀ ni. Lọ wo gbogbo iṣẹ́ tí Ọlọ́run ní káwọn wòlíì tó wà nínú bíbélì ṣe. Gbogbo ohun tán ní kán ṣe gbogbo ẹ̀ kò séyìí sọ ní ọlọ́pẹ̀rán mẹ́. Ayé àtètè kọ́ṣe tó ti ní kán ẹ máa pẹran láti ayé Mósè, gbogbo ìyẹn ti lọ. Òfin àti ìlànà ló ìkùtọ́ Ọlọ́run fi fún wọn. Gbogbo ẹnikẹ́ni tó bá ń pe wúrẹ́, tó bá ní o fẹ́ ṣèràpadà ẹ̀mí rẹ, ikú ò tí ì ṣetán tó fẹ́ pa ẹni o. Mo lanu mo sọ fún ẹ, ìyáálé Mósè ló ń sọ bẹ́ẹ̀. Ikú kò tí ì ṣetán tó fẹ́ pa ẹ́. Ewúrẹ́ tó fi ṣèràpadà yẹn kò nítumọ̀. Ẹ̀ló, Ọlọ́run ò lè rọ́jú gbà á. Bí wọ́n bá ṣe ìràpadà fún ọ, bí ayé rẹ ò bá sí nínú Kristi, wàá kú bí ènìyàn sá ti ń kú. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ kan ò lè dá sí Ọlọ́run dúró kó má pa ẹ́. Wàláhì àgùntàn, èmi ò mọ iye thousands màálù tó lè dákú dúró fún ọ. Kò sí. Ìràpadà wo o ò ní ìràpadà nínú ayé tiẹ̀ gangan. O ò bá Jésù pàdé, o ló fẹ́ ṣe ìràpadà. Àwọn tó ń ṣe ìràpadà yẹn inú ayé ni wọ́n wà. Òun ni wọ́n ṣe ń béèrè ẹ̀mí lọ́wọ́ wọn. Wọ́n mọ jọjọ mọ́ra wọn ní aláwo ní gbogbo wọn. Àwọn ayé ni wọ́n fẹ́ gba ọmọ pé o sáà ti ṣèràpadà àti tìẹ́ lẹ́yìn wípé kó o fẹ́ ránṣẹ́ mú àgbò lọ fi ṣe, ó yá ìwọ náà máa san ẹ̀jẹ̀ fún wa. Tí wọ́n nìyẹn, kò ṣe ti Kristi. Kò sí ìràpadà tó o máa ṣe fún yàn nínú ìgbàgbọ́. O gbàdúrà fún yàn, o gbómi sílẹ̀, o yà á sí mímọ́, o wá ní kẹ́niyẹn lọ fi wẹ̀. Bóyá ó ń ṣàìsàn, o ka sáàmù sínú omi, o wá ní ẹgbà o sáàmù 10, Psalm 20, 30, Psalm 91, kò kà sínú omi, kò wá ní kẹ́yàn lọ fi wẹ̀. Kọ́lọ́run wá sọ fún ẹ wípé òun fẹ́ pa èèyàn 14, kò possible. Kò ṣeé ṣe. Bí wọ́n bá ṣèràpadà fún ọ ní ti kìrìsìtẹ́nì, wọ́n mú wọn di bí ẹ̀yìn kándù fún ẹ, wọ́n ní o mú kándù 9 dání, ó yá fi yí gbogbo ara rẹ po, kó tán kó jó wọlẹ̀, kó wá lọ wẹ̀ nínú omi odò tó ń sàn. Ẹ̀ló, Ọlọ́run ò ní sọ fún ẹ wípé ẹ̀mí wòlíì yẹn ló ń fẹ́ gbà, torí kìí ṣe ilé babaláwo ló ti lọ gbà. Ohun tó wà nínú Bíbélì orúkọ Jésù ló fi sọ. Ẹ̀mí ló dẹ̀ máa ń darí. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ò ní sọ fún ẹ wípé àgbò ló kàn. Ẹ̀mí Ọlọ́run kan.
gbogbo ẹ̀yin ọmọ àlè, etí mi ti kún pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ àlè kan tẹ́ ń ṣèràpadà náà nínú Kérúbù. Ẹ pọ̀ rẹpẹtẹ yàtọ̀ sáwọn ṣẹlẹ̀ ṣe bí gbogbo wọn jà rìnrìn sìn, oníkálùkù ti máa mọ ibi tó oníkálùkù wọn belong sí. Ẹni bá bọ́ síta sọ fún wa wípé ẹ̀jẹ̀ ewúrẹ́, ẹ̀jẹ̀ àgbò ó ní value ju ẹ̀jẹ̀ Jésù Kristi lọ, ó yẹ kẹ́ lọ ti chọ́ọ̀chì wọn pa. Kò ní ìdí, ó yẹ kẹ́ immediately ẹ̀yin wòlíì tẹ́ ẹ mọ̀rọ̀ òtítọ́, ó yẹ kẹ́ ẹ lọ ti chọ́ọ̀chì àwọn méjèèjì pa pé ẹ qualify láti jẹ́ wòlíì Ọlọ́run, ẹ qualify láti dá chọ́ọ̀chì sílẹ̀. Ì ṣe wòlíì àtọ̀dọ̀ Ọlọ́run. Àwọn wòlíì èké tí Ọlọ́run ti sọ ọ́lẹ̀ nìyẹn pé ní ìgbẹ̀yìn ẹ máa rí àwọn wòlíì èké, wọ́n á tan àwọn àyànfẹ́ pàápàá, wọ́n á tàn yín jẹ tẹ́ ẹ bá dúró dáadáa. Kí wòlíì, oníwọ̀ wòlíì, ó lanu gbàgà, oní ti Bíbélì ẹgbẹ́sẹ̀gbẹ́ kan yóò sára wa. Ó tó bá wà díẹ̀ dáadáa, ó ní pé ẹ̀bùn lóní, ó mọ Kristi. O tiẹ̀ tí rí tracy sí Kristi rárá, torí pé o gbàgbọ́ nínú Bíbélì tó ń gbẹ́ kiri. Nígbà tí o lanu gbàgà wípé Bíbélì o, ká gbé Bíbélì sẹ́gbẹ̀ẹ́. Can you imagine lẹ́nu wòlíì, ẹni tó lòun wòlíì, ta ló pè ẹ́ ńgbà yẹn? Ta ni mentor ẹ̀? tó lecture kan tí mo jù síta lánàá wípé ta ló fi wà jọ, ta ló fi wà jọ, ẹ lọ kà ń bẹ̀. Ta ni èèyàn mentor ẹ? Who is your mentor? Ẹni bá ní òun ò fi Jésù ṣe mentor, kí ló wá ń wá nínú Christendom? Gbalé ológun lọ náà lọ máa fọ ya sògùn, lọ máa bọ ya àkó, lọ máa bọ ọlọ́sùn. Bọ́lọ̀ àwọn ọlọ́sùn gan bá láwọn ọmọ Ọlọ́run, ọlọ́sùn ọba àfáà mọ Jésù Kristi. Who born you? Ìwọ wá wà nínú Celestia, ó wà nínú Kérúbù àti Séráfù, olóògbé Bíbélì kiri, ó wà nínú CAC, oníbàwò ni ti Bíbélì, oní Bíbélì yẹn ẹgbẹ́ sẹ́gbẹ́ kan, ọ̀rọ̀ Bíbélì yẹn ẹ mọ̀ gbé tiẹ̀ sẹ́gbẹ́ kan. Ó yẹ kán wò ìlú kan ti doríṣiríṣi ni, tó bá jẹ́bi tí òfin ti wà dáadáa, ó yẹ kán fún yín ní suspension, ẹ̀yin méjèèjì, Evans àti bàbá wòlíì kejì yẹn, ẹ̀yin méjèèjì ó yẹ kẹ́ ẹ gba suspension. Tó bá jẹ́bi tí church ti ń jẹ́ church, tó bá jẹ́bi tí òfin ti wà, ọ̀rọ̀ burúkú nígboro ẹnu ni wòlíì sọ jáde. Ẹ jọ̀ọ́ kí lẹ fi kọ̀yàn ní church yín náà? Kí lẹ wá fi ń teach àwọn èèyàn? Mo béèrè torí I don't understand. Tí wòlíì bá ní kó gbé Bíbélì sẹ́gbẹ̀ẹ́, orú ẹ̀kọ́ wo lẹ fi ń kọ̀yàn? Ibo lẹ ti mú ọ̀rọ̀ ti yín jáde? Tí ọ̀rọ̀ Bíbélì ò bá ní value létí ẹ̀yin wòlíì mọ́, abájọ àwọn ọmọ yín máa wọ̀wọ̀kúwọ, àwọn ọmọ yín máa ṣètò ètò náà kúkú ń bá wá gbà tán ti mọ̀ yín lẹ́lẹ́tò. Gbogbo àwọn òṣèré ìkan láti sọ̀tọ̀ sọ́ba láti ọmọ yẹn, iṣẹ́ ètò náà ń bá yín wá, wọn wá Jésù wá sínú Celestia, wọn wá Jésù wá sínú CNS, wọ́n rí ẹ̀yin wòlíì bí elétò, kì í ṣe Kristi lẹ fi hàn wọ́n, iṣẹ́ ètò lẹ fi hàn wọ́n. Bọ́n ṣe máa pẹran, bọ́n ṣe máa ṣeṣẹ́ yahoo, bẹ́ẹ̀ ṣe máa ṣe yahoo fún wọn, bẹ́ẹ̀ ṣe máa ṣèràpadà fún wọn, bẹ́ẹ̀ ṣe máa dirù ẹgbẹ́, ohun tí ẹ̀ ń bá lọ tó ń bá wá sọ́dọ̀ yín nìyẹn. Kì í ṣe wípé ẹ ń fi ọ̀nà ìgbàlà, ẹ ń wàásùn wípé bíbọ̀ Jésù ò ní pẹ́ mọ́, ẹ fi ayé yín fún Kristi. You are shame on you. Ẹ dójú tì wá. Shame. Ká gbọ́ orú ẹ̀ nígboro ẹnu ẹ̀yin tẹ́ ẹ ní ọ́fíìsì prọfẹ̀tì. Who call you? Mo béèrè, ta ló pè yín ságbo? Ta ló ọjọ́ tó ta òróró sí ẹ̀yin méjèèjì lórí? In fact, ẹ jẹ́ kí n dákẹ́. Ẹ dójú tì àwọn tó ta òróró lé yín lórí. Àwọn tó pè yín pé òróró tọ́ sí yín, ẹ dójú tì wọ́n. Ó gbọ́ ó dàbí ìgbà tí mi ò gbọ́rú ẹ̀ rí. Ẹni tó lòun wòlíì, ó ní kò sí ẹni tó lè sọ̀rọ̀ nípa Jésù kó ní ẹni ìfibú ni Kristi. Ìwọ wá ní Bíbélì yẹn, Báíbù yẹn, ẹgbẹ́ ti ẹ̀sẹ̀gbẹ̀. Ọ̀rọ̀ tó wà nínú Bíbélì yẹn àbábá nìyẹn o. Definitely ọ̀rọ̀ tó wà nínú Bíbélì yẹn kò kàn wọ́. Ìwọ gan ò gbàgbọ́. Ẹnìkan ló kọ́, àbí ohun tí wọ́n ń sọ nìyẹn. Okay. Saint Moses Orímọládé wá sí Áfíríkà. Ṣé bí torí kí gbogbo yín bá gbàgbọ́ náà ṣe rán bàbá Mósè wá sí Áfíríkà? Torí wípé gbogbo yín náà ohun tó kọ sínú Bíbélì yìí
ẹ láwọn òyìnbó ló kọ́ àbí sẹ́ńtì kìíní kan ló kọ́ anglican rope kìíní kan ló kọ́ òkè wọ́n kúkú wá gbé ẹni fúnra rẹ̀ wá sí áfíríkà ó gbé àwọ̀ Mósè Orímọládé wọ̀. Bàbá Mósè kéde wípé gbogbo tó wà nínú bíbélì yìí òótọ́ ni ẹ máa tẹ̀lé ẹ máa gbàgbọ́ bíbélì ni mo gbé fún yín. Kí ló dé táyé tí yín wá yà kúrò nínú bíbélì? Bíbélì ń ni wọ́n gbé fún Ọ̀ṣọ́fà o, bíbélì ń ni bàbá Mósè gbé fún Babalọ́lá o, bíbélì ń ló gbé fún gbogbo wòlíì. Bíbélì yẹn ni bàbá Mósè gbé fún everybody. Ìwọ tó bá ní ìwọ prophet ní Áfíríkà yìí tó bá wá ní báwo ni ti bíbélì ṣe jẹ́, you are a failure. Ó ṣe wòlíì Ọlọ́run. Ẹ̀bùn ló ní, ẹ̀bùn lẹ́ni. Ẹ̀bùn dẹ̀ mọ́ ń fọyàn lójú. Bó o bá ní Kristi, tó o bá ní èso ẹ̀mí nínú ẹ̀bùn, you are a failure. Kí lẹ fi kọ̀yàn nínú chọ́ọ̀chì yín? Abájọ àwọn ọmọ yín máa lu mú, wọ́n lu etí, àwọn ọkùnrin gbé yẹ́rìngì sétí wọ́n dirun. Òun lẹ ṣe lè kọ́ṣọ́ wọn. Kì í ṣe wàásù Kristi lẹ fi hàn wọ́n. Wọ́n ṣe bálabàla, wọ́n wọṣọ rán dandan, wọ́n múra, wọ́n bó gbogbo ayé wọn tán fò. Ńgbà tẹ́ yẹ̀yìn olórí ìjọ tẹ́ fẹ́ sọ̀rọ̀ tẹ́ ní kò sí báwo ni ti ẹ gbàgbọ́ nínú bíbélì, ẹ gbàgbọ́ nínú ọ̀rọ̀ tán kọ síbẹ̀. Ẹ jọ̀ọ́ ìwé wo lẹ wá fi ń tìtì wọn? Ó yẹ kán lọ ti chọ́ọ̀chì ẹ̀yin méjèèjì pa, ẹ dójú ti Christendom lápapọ̀. Kì í ṣe sẹ̀lẹ́ nìkan lẹ dójú ti gbéyẹ̀ mọ̀. Àwọn aláṣọ ara máa wò yán ẹ rí wọn. Àníṣà àti sọ wípé àwọn white garment yẹn wọn ní ìmọ̀ Ọlọ́run. Àwọn aláṣọ ara máa ò rí àwọn ọmọ pàù bí ìbọn. Ọlọ́run má ṣe wá lọ́mọ pàù bí ìbọn. Ẹ ń dójú ti àwọn ikọ̀ tí wọ́n rán wá láti fi ìrere yìí sílẹ̀, ẹ dójú tì wọ́n. Ara yín lẹ́dẹ̀ dójú tì wọ́n. Àwọn ti parí iṣẹ́ wọn. Àwọn ti wá ní new dimension. Bóyá ẹ mọ̀ wípé Ọ̀ṣọ́fà wà láàrin yín. Ẹ mọ̀ Ọ̀ṣọ́fà tẹ́rò bó ti kú lánàá yẹn, ó wà láàrin yín nínú ìṣẹ̀lẹ̀. Orímọládé tẹ́rò bó wà níkàrẹ́ ó ti kú yẹn. Orímọládé wà present, ó ń ṣiṣẹ́ ìgbàlà. Babalọ́lá tẹ́rò bó ti lọ, Babalọ́lá wà láàrin yín. Gbogbo àwọn bàbá Àkàndé lẹ́dẹ̀, gbogbo àwọn bàbá Fákẹ́yẹ, ẹ jẹ́ kí n sọ̀kì yín. Fákẹ́yẹ tó kú láìpẹ́ yìí, Fákẹ́yẹ padà wá, ó ti wà báyìí, òun náà ti ń dàgbà bọ̀. Ẹ tún fẹ́ gbúrò, òun náà bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbàlà padà, ó ti wá ní another dimension. Kò sí àwọn akọni, kò sí wòlíì ẹni ìpè tó máa kú àkúrun, wọ́n tún máa padà wá ní another form láti tún máa bẹ̀rẹ̀ iṣẹ́ lọ títí Jésù ó fi dé. Gbogbo tí ò yé yín nìyẹn, òun lẹ ṣe máa ń rí àwọn kan ẹni ìpè yẹn wọ́n padà wá ìpè á pè wọ́n padà, ẹ lọ parí iṣẹ́ yín. Torí ẹ̀yin abàmì, ẹ̀yin ìkà kan lẹ́mọ̀ ẹni ó yá ẹ kú òfún wa torí agbára pọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ò ní gbà. Ẹ má wọ́rì, ẹ má bọ̀nà, ẹ tún wá lọ ní new dimension. Hello, ẹ̀yin Celestia, mo rò bó yẹ kí gbogbo yín gbé ìgbésẹ̀ kẹ́ dìde. Àwọn méjèèjì yẹn ẹ lọ fi wọ́n sí Sunday school. Sunday school. Ìgbà tí bàbá Evans máa sọ̀rọ̀, ó lóun ti wà nínú mo ti wà nínú ìṣẹ̀lẹ̀ àmì 40 years in a prophet. Ẹ dójú ti 40 years yín sà. Ẹ dójú ti wá 40 years nínú prophet. Kí lẹ wá ń wò, kí lẹ ń kà? Ẹ sọ lẹ́nu wípé bíbélì yẹn, ohun tó wà nínú bíbélì yẹn ẹ gbé tì sẹ́gbẹ̀ẹ́ kan lẹ́nu wòlíì. Ẹjọ ìwé wo lẹ fi ń tìtì wọn? Ẹ̀ẹ́dẹ̀ bọ́ síta ìgbà míì ẹ gbé bíbélì yẹn báyìí, ẹ wá máa kà á. Ẹ̀ẹ́dẹ̀ sọ wípé ká gbé ti bíbélì sẹ́gbẹ̀ẹ́ kan. Ìbíbélì tẹ́ ń kọ́ wa tó jẹ́ ẹ̀yin gan ò gbàgbọ́ mbẹ̀. Ẹ rí bíbélì yẹn bíi novel. Ṣebí taná ló kọ́? Ṣebí eléyìí náà ló kọ́? Sóhun ló forí ẹ̀kọ́ ni. Àbí ìwé tó wà tí wọ́n ti rí tì gbogbo yín lẹ́dẹ̀ẹ́lẹ́ lọ Jerusalem. I don't understand. Mi ìtumọ̀ tẹ́ ń lọ Jerusalem ò yé mi. Evans yìí tá a bá wò yín dáadáa bàbá, ẹ ti lọ Jerusalem bí ẹ̀mélòó kan. Ẹjọ́ ṣé ẹ̀rẹ́ kọ́kọ́ ní Jerusalem ni? Ṣé irọ́ ni gbogbo ibi tí wọ́n lọ ń fi hàn yín yẹn? Torí ẹni irọ́ ni bíbélì wípé kò ní túmọ̀ sẹ́yìn. Òkè abẹ́ ẹ̀mọ̀ wípé gbogbo tẹ́ ẹ lọ ń wò ní Jerusalem yẹn ni wọ́n papọ̀ tí wọ́n sọ dìwé fún yín ni. Abẹ́ ẹ̀mọ̀ túmọ̀ bíbélì mọ́. Ẹ mọ̀ wípé ibi tí Jésù wà rèé, ìtàn tẹ́ ẹ̀ ń gbọ́ bí wọ́n ṣe ń sọ ìtàn ohun tó ṣẹlẹ̀ rèé, òun làwọn kan jókòó ìwé máa kọ̀wé rẹ̀ rántí wípé Ọlọ́run fún rẹ̀ lóní
ohun tó ń ṣẹlẹ̀ ní ayé kọ̀ọ̀kan kó ní kálukú mú gègé ẹ̀ kó máa kọ́ abẹ́ ẹ̀rántí kábí gbọ́ sẹ́ni tó ní agbé bíbélì sẹ́gbẹ̀ẹ́ só máa ka bíbélì ìwé íjíbítì lẹ fi ń ṣiṣẹ́ ìwé àwọn babaláwo òun lọ́wọ́ àwọn lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe máa kọ̀máǹdì òró bẹ́ẹ̀ ṣe máa kọ̀máǹdì cross sínú ugò bẹ́ẹ̀ ṣe máa kọ̀máǹdì giant candle àwọn iṣẹ́ rándanrandan àwọn ètò abàmì iṣẹ́ babaláwo àwọn iṣẹ́ oògùn àwọn iṣẹ́ májíìkì íjíbítì òun lẹ́jọ̀kọ́ tì mọ̀rọ̀ lọ mọ̀ tí bíbélì wí mọ̀ tí jésù wí mọ̀ nígbà tí peter ń sọ̀rọ̀ mọ̀ nígbà tí paul ń sọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀ ṣáà ń dàpọ̀ ni mọ̀ tí kristi sọ ibi tí kristi ti sọ̀rọ̀ dére ibi tí paul wí ti èrè òye tó fi rí tó fi sọ bẹ́ẹ̀ rè bíbélì kàn sáà ń kà á kò yé yín. mo wà disappointed lórí ẹ̀yin bàbá méjèèjì yẹn tẹ́ ẹ sọ wípé ẹ̀jẹ̀ ewúrẹ́ ẹ̀jẹ̀ àgùntàn lágbára jẹ̀jẹ̀ jésù ó yẹ ká gba sọ ó yẹ immediately in fact kan ní èmi ni olórí ìṣẹ̀lẹ́síà mo máa sọ náà sí ṣọ́ọ̀ṣì yẹn máa jó kanlẹ̀ bẹ́ẹ̀ ni mo máa jó kanlẹ̀ kálẹ̀ mi ni olórí máa sọ fún àwọn task force kan lọ hàn kí nọ́ọ̀bọ̀ kan jo qualify láti dá church sílẹ̀ qualify ẹ̀kọ́ òdì ilẹ̀ ń kọ̀yàn ẹ̀yin ni wọ́n ń pè ní asòdì sí Kristi ẹnikẹ́ni tó bá ti gbọ́ ni ó ní ìwé òfin yìí kò gbọ́dọ̀ kúrò ní ẹnu yín ẹ máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru ẹ máa fi kó àwọn ìran yín ẹ̀yin ò mọ̀ yẹn kò bíbélì yẹn ẹgbẹ́sẹ̀gbẹ́ kan ẹ̀jẹ̀ ewúrẹ́ ló dá jẹ̀jẹ̀ Jésù lọ oh God it's a slap. It's a slap. It's a slap. Ẹ̀jẹ̀ ewúrẹ́ èwo jàre olùgbàlà òun ló kú kémi lè yè òun ló jìyà nítorí ẹ̀ṣẹ̀ mi Kristi pàṣán lára rẹ̀ o kò máa níye o ṣé o Jésù o máa kú iṣẹ́ kò kú fẹ́yìn nìyẹn ìgbà tí ọ̀rọ̀ Jésù yẹn ò nítumọ̀ sẹ́ kò kú fún yín kì í ṣe olùgbàlà tí yín ẹ̀yin ṣẹlẹ̀ ẹnìkan bọ́ sọ ṣẹlẹ̀ kú o ẹ ti ṣọ́ọ̀ṣì wọn pa ẹ fún wọn ní suspension àwọn méjèèjì wọ́n dójú tì yàn bẹ́ẹ̀ bá lè sún ṣọ́ọ̀ṣì wọn ẹ fún wọn ní suspension kan wà níwájú panel ẹ lọ jù wọ́n sí Sunday school ẹ teach wọn ẹ gbé bíbélì fún wọn kán bẹ̀rẹ̀ sí kà á torí wọn mọ bíbélì ẹni tí ò bá dẹ̀ mọ bíbélì kò qualify láti jẹ́ prophet o qualify láti jẹ́ evangelist o qualify láti jẹ́ apostle o qualify láti jẹ́ reverend gbogbo oyè burúkú náà lẹ́ ń jẹ oyè lẹ́mọ̀ kẹ́kú ò lérí apostle kẹ́bọ́ sí special apostle kẹ́bọ́ sí reverend apostle kẹ́bọ́ sí oyè wo náà mo báwọn náà ṣe jẹ oyè tí wọ́n nù celestia ṣe kìnnìkan reverend apostolic kìnnìkan oyè burúkú tẹ̀ ń wá lọ nìyẹn ìmọ̀ ọlọ́run ẹ̀mọ́ bí tí Jésù ń jòkó sí àwọn máa lè bí tí yín náà kúnnú séráfù bẹ́ẹ̀ àwọn máa lè kan tí wọ́n mọ̀ bí tí Jésù ń jòkó tí ò sí nínú ayé wọn oyè làwọn náà mọ̀ kán máa ṣiṣẹ́ ìràpadà ni ẹ lọ mẹ́ran wá ẹ lọ mágbò wá wọ́n sọ ọ̀rọ̀ kan fún mi wọ́n ní ṣọ́ọ̀ṣì ẹnìkan náà nínú séráfù yìí tó o bá débẹ̀ wàá rò bí ìgbà tí ojúbọ Ògún lójúbọ lọ́mọ séráfù ó dẹ̀ ṣàyà fẹ̀fẹ̀ ètò kétò pẹ́pẹ́yẹ oríṣiríṣi nǹkan lẹ̀ ń gbà báwo lẹ ṣe fẹ́ mọ bí tí Jésù wà ẹ̀kọ́ wo ló fẹ́ fi kọ́ wọn àwọn dáńdáwì bí ọmọ aláwo bíi tiyín àwọn náà ló ń tẹ̀lé yín lẹ́yìn Jésù ti sọ̀rọ̀ tán ó ní ìjẹ́ bí èmi bá padà wá ṣé màá bá ìgbàgbọ́ láyé mọ́ ṣé màá bá ìgbàgbọ́ ibi tó yẹ ká ti bọ́rọ̀ ọgbọ́n àti bọ́mùgọ̀ ń bẹ̀ ẹni tí wọ́n ń pè ní wòlíì ẹni tán ní kó máa kó àwọn àgùntàn jẹ àwọn àgùntàn mi máa darí wọn ẹ ti darí àgùntàn sígbó ẹ ti bẹ̀rẹ̀ sí pa wọ́n jẹ sẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀ bíbélì ògómọ̀nà káwọn èèyàn má wàá níyàn wọn ṣiṣẹ́ kẹ́ máa fẹ́ wọn lọ èèyàn lòun wá ṣe ìràpadà tọ̀nù síyàwó ṣó o mọ bíbélì nìyẹn ṣó o mọ bíbélì
èèyàn lòun wá gbàdúrà lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ṣe máa pa wọ́n jẹ lẹ̀ ń wá, bẹ́ẹ̀ ṣe máa bá wọn lò lẹ̀ ń wá. Ìbẹ̀rù Jésù sí nínú yín, ìbẹ̀rù Ọlọ́run ò sí. Gbogbo obìnrin wíwó ni wọ́n ṣépè fọ́tá yín. Ẹ lọ bọ́ sọ́ọ́lẹ̀, ẹ lọ bọ́ sọ àdúrà alẹ̀, ẹgbàbí tó bá wù yín lọ. Ẹ qualify fún wòlíì, ẹ qualify fún wòlíì. Ẹ dójú tì yàn, is a slap. Lígboro ẹnu wípé kán gbé bíbélì sẹ́gbẹ̀ẹ́ kan. Orin tètè mi, orin tètè. Ìwé wo náà wá gbé fún ọ? Àwọn àfáà gan ka bíbélì, gbogbo tó wà nínú bíbélì wọ́n testify sí wípé lóòótọ́ ni. Láwọn àfáà torí wọ́n pé tí wọ́n mọ̀ tán gbà, tí ọ̀rọ̀ Ọlọ́run gbé, tó jẹ́ Ọlọ́run ló pè wọ́n. Wọ́n ka bíbélì, wọ́n mọ̀ pé lóòótọ́ ni, yàtọ̀ sí ọba mi inú wọn. Kán máa ṣẹ̀ṣẹ̀ ní wò ó, oníwò, èmi ò tiẹ̀ mọ̀ pé òun nǹkan kan náà, òun wo lé yín ni o. Ìjẹ́wọ̀ tó lanu wípé ẹ̀jẹ̀ ewúrẹ́ dá jẹ̀jẹ̀ Jésù lọ. Ti mọ̀ pé inú awo náà wà, inú awo náà wà. Wọ́n ti kiri wọn bá wo. Àwọn wòlíì ìgbẹ̀yìn tí wọ́n sọ nìyẹn, ìkookò àti ìpanijẹ ni wọ́n. Ẹ kíyèsára fún wọn. Ẹ̀yin ọmọ àlè kan ẹ̀dẹ̀ tí máa lọ ṣọ́ọ̀ṣì wọn bẹ́yẹn o. Tún máa wọ́ lọ inú òkùnkùn, ẹ mọ̀ nìṣó. Olùṣírò ń bọ̀, gbangba yóò dẹkùn, kedere àbẹ̀wò lọ́jọ́ kan. Oníkálùkù yẹn múra sí. Ó ní èmi bọ̀ kankan láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Ìbá ṣe rere, ìbá ṣe búburú. Múra sí wòlíì. Àwa ní tiwa sórí èmi. Ẹ̀jẹ̀ Jésù tó fẹ́ mi. Ìwé orin Séráfù kan sọ̀rọ̀, ẹjá lọ. Ṣíwé orin tiẹ̀, ṣíwé orin rẹ̀. Ìwé orin Séráfù ti wa, tí bàbá Mósè Orímọládé tó compose rẹ̀ fún wa, 650. Ṣíwé orin yẹn kó gbọ́n tó wí lọ́dọ̀ ti àwa, èyí tí bàbá ti wá tó ní káwa máa tẹ̀lé, 650. 650. Kí ló lè wẹ̀ṣẹ̀ mi nù? Gbọ́ o, jẹ́ kí n kà kó gbọ́. Kí ló lè wẹ̀ṣẹ̀ mi nù? Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Kí ló tún lè wò mí sàn? Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ iyebíye tó mú mi fún bí snow. Kò sísun mìíràn mọ́. Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Fún ìwẹ̀nùmọ́ mi, n kò rí nǹkan míì. Èmi ò rí nǹkan míì lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Ohun tí mo gbẹ́kẹ̀lé fún ìdáríjì lẹ̀jẹ̀ Jésù. Ohun tó gbẹ́kẹ̀lé fún ìdáríjì tó lè gbà mí là, ẹ̀jẹ̀ Jésù Kristi ni. Ètùtù fẹ́ṣẹ̀ kò sí. O ti gbọ́, ètùtù fún ẹ̀ṣẹ̀ kò sí mọ́ lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Iṣẹ́ rere kan kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Gbogbo ìgbẹ́kẹ̀lé mi, ìrètí mi lẹ̀jẹ̀ Jésù. Gbogbo òdodo mi ní ẹ̀jẹ̀ kìkì, ẹ̀jẹ̀ Jésù Kristi. Sẹ́ńtì Mósè Orímọládé ló compose. Ẹni tó gbé Kérúbù àti Séráfù wá, wòlíì àkọ́kọ́, ọ́fíìsì wòlíì àkọ́kọ́ tí gbogbo wa mọ̀, tẹ́yìn náà mọ̀, tó pe bàbá rẹ̀ SVG Ọ̀ṣọ́fà sójú iṣẹ́, tó pe bàbá rẹ̀ Babalọ́lá sójú iṣẹ́. Òun ló gbóríyìn sílẹ̀ fún gbogbo wa. Ohun tó ní kí gbogbo wa máa kọ nìyẹn. Kí ló lè wẹ̀ṣẹ̀ mi nù? Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Kí ló tún lè wò mí sàn? Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ iyebíye tó mú mi fún bí snow. Kò sísun mìíràn mọ́. Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Ìwọ tí ẹ̀jẹ̀ Jésù ò bá lè gbàlà, tó bá ní kò tó fún ọ, bọ́ sọ sẹ̀lẹ̀ sílẹ̀, bọ́ sọ Kérúbù àti Séráfù sílẹ̀, gbàbí tó bá wù ẹ́ lọ. Èyí tí wàá fi wá máa dójú tì wá, èyí tí àwọn tó gbé bíbélì dání torí wọ́n pé, tí gbogbo wọn fi wá máa wo ìjọ Kérúbù àti Sẹ̀lẹ́síà bí ẹni tí kì í ṣèjọ gidi. Ẹ gbàbí tó bá wù yín lọ. Ẹ bọ́ sọ àdúrà sílẹ̀, ẹ lọ dá tiyín sílẹ̀. Ẹ mú tèṣù bàbá yín, ẹ lọ mọ̀ tẹ̀lé. Ẹ yé kó amọ́rógà nonsense.
àwa mọ òtítọ́, ó ní ẹ̀yin ò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Ẹ gbàgbọ́ nínú ikú Jésù nìyẹn. Ẹni tí ò bá ti gbàgbọ́ nínú ikú àti àjíǹde Jésù Kristi, òun ló máa sọrú ọ̀rọ̀ yẹn jáde. Mo ti fẹ́ dé Málákì yẹn, mo kà á nínú ìwé Hósíà, ó ní mi ò ní bá wọn sọ̀rọ̀ mọ́. Ọlọ́run ní mi ò ní bá wọn sọ̀rọ̀ mọ́ nígbà tí ẹ̀ṣẹ̀ wọn pọ̀. Ó ní ìran wọn ní gbọ́ mọ́, màá ṣí ọ̀run àti ayé, mi ò fẹ́ bẹ́nìkẹ́ni sọ̀rọ̀ mọ́. Ìran wọ́pọ̀ wọn ní gbọ́. Ó ní fún kí ni o 400 irinwó ọdún mi ò ní bá ènìyàn sọ̀rọ̀ mọ́. Ìgbà tí mo débẹ̀ mo ní wá o, abájọ wọn sọ bẹ́ẹ̀ wípé ibẹ̀ ló fọ́ nígbà tí Ọlọ́run ò bá ènìyàn sọ̀rọ̀ mọ́. Òun ló wà nínú ìwé Málákì yẹn sí Mátíù. Ẹ rí wípé kò sí ọ̀rọ̀ kankan, ayé ṣòfò, Ọlọ́run ṣe gbogbo ẹ̀ sọ́run torí ẹ̀ṣẹ̀. Torí wípé Ọlọ́run lòun ò gba ẹran mọ́, mi ò gba ẹran lọ́wọ́ yín mọ́. Ọlọ́run ló pàṣẹ wípé kẹ́ máa fi ewúrẹ́ ṣètùtù, ẹ máa fi ewúrẹ́ ya ẹṣin. Nígbà tí Kristi ò tí ì dé nìyẹn. Nígbà tí Kristi ò tí ì dé, nígbà tí Kristi ti dé tó tí ìkèlé tẹ́ḿpìlì ti ya, kò sún tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. Ìwọ tó o bá ti fẹ́ wá máa mú iṣẹ́ yẹn wípé òun ló fẹ́ máa ṣe, ó wá ní sọ fún wa wípé ẹ̀jẹ̀ Jésù Kristi yẹn kò wúlò, kò ṣiṣẹ́, kò ní wéètì, kò lágbára, sàkàdẹ́lì ni, kò nítumọ̀, àfẹ̀jẹ̀ ewúrẹ́ lè fi ṣèrà padà. Ẹ̀mí èwo jàre? Ẹ̀mí tílé bàbá rẹ̀ àbí? Ìwọ ló fẹ̀mí yẹn fún wọn. Mo béèrè ni, ṣe bí ẹ̀mí tí èèyàn bá fún yàn ló mọ́ fẹ̀jẹ̀ rà padà? Wàá fi ewúrẹ́, ẹ̀mí ewúrẹ́ rà padà? Ṣẹ́mi ìwọ ló fún wọn lẹ́mí yẹn? Kábíyèsí o bàbá mi, ẹni tó lè ní kí òjò oh God, o àwọn eléyìí ò mọ títóbi Ọlọ́run, wọn ò mọ bí tí Ọlọ́run jókòó sí o. Àwọn wòlíì fèkì ni wọn o, ó ti dájú. Ó ní nípa èso wọn lẹ́yìn ò fi mọ̀ wọ́n, kò nídìí ọ̀rọ̀ púpọ̀. Oníkálùkù ló ti mọ bí tí àwọn eléyìí bìlọ́ǹgì sí. Wàá ti mọ̀ wípé ikú àti àjíǹde Jésù Kristi kò ní ìtumọ̀ sí wọn. Tán bá wá padà wá, tán bá wá láwọn tó wá ṣe lecture kan lórí afẹ́fẹ́ yìí, ó yẹ kí Facebook kó gbá wọn dànù. Ó yẹ kẹ́ rìpọ́ọ̀tù péjì wọn kí wọ́n sọ dànù ẹ̀. Ẹni tó ti jáde síta ń sì wípé ẹ̀jẹ̀ ewúrẹ́ ló lágbára jù, ẹ̀jẹ̀ Jésù lọ, kí la wá ń bá kiri? Ó yẹ kẹ́ ẹnìkan lọ, ẹ̀kan padà sílé ẹ̀kọ́, ẹ mú wọn lọ sí Sunday school. Àwọn ọmọ yín ò lẹ́kọ̀ọ́. Ẹ̀yin ọmọ ṣẹlẹ̀, àwọn wòlíì yín méjèèjì yẹn ò ní ẹ̀kọ́. Àkọ́ ọ̀gbà ń yọ wọn lẹ́nu, ẹ lọ tún wọn kọ́. Bàbá Àlùkò, ikú tó yá ò ní pa yín fún mi, àjọ máa délé sí mi. Mo ti rí àwọn wòlíì náà lóríṣiríṣiríṣi, mo ti rí àwọn pásítọ̀ lóríṣiríṣi. Everybody pull out, gbogbo yín bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé nínú ìṣẹ̀lẹ̀ yẹn náà àwọn tó rí wọn pé tán mọ tán ṣe, tí Bíbélì rọ̀ wọ́n lọ́rùn ní tiwọn láti kà, táwọn ò níwèé 7 book of Moses dání. Gbogbo wọn ti jáde, wọn ti sọ̀rọ̀, wọn ti gbéná wojú yín pé kó jẹ́ àwa kọ́ lọ ní irọ́ lẹ pa. Inú mi dùn wípé bí a bá ti bọ́ ẹni tó rí ẹ̀ ò pé a máa bọ́ ẹni tó rí ẹ̀ pé ń bẹ̀. Inú mi dùn pé gbogbo yín náà ti jáde, ẹ ti sọ̀rọ̀ lé, ẹ fi wọ́n sílẹ̀, ẹ wojú àwọn méjèèjì dáadáa, ẹ lọ bá mi wá tíṣà fún wọn. Wọ́n nídìí tíṣà o, ẹni tó máa ẹ jẹ́ kán lọ sílé ẹ̀kọ́ àgbà o, ẹ jẹ́ kán lọ máa sì tì wọ́n dáhùn. Ẹ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ Bíbélì láti Genesis o, kán bẹ̀rẹ̀ sí kà. Àwọn eléyìí ò mọ bí tí Bíbélì wọn ti ẹ̀ mọ tó ń jẹ́ bẹ́ẹ̀. Wọn ti ní ìbápàdé Kristi rárá, torí wọn mọ agbára tó wà nínú ẹ̀jẹ̀ yẹn. Wọn mọ nínú wípé Jésù fi ẹ̀mí rẹ̀ lélẹ̀. Wọn mọ. Ṣé o rántí wípé tí yìí bá ṣe ti Jésù Kristi, ewúrẹ́ ìyà tí ẹ̀ ń pa kiri yìí làwa náà ìbá máa pa ń sìn. O mọ bí Nàìjíríà ìbá ṣe rí sìn. Ṣé o mọ bí Nàìjíríà ìbá ṣe rí? Ìlú Èkó yìí lásán, ewúrẹ́ ta ti máa pa lónìí, o mọ iye tá ti tó. O mọ iye ewúrẹ́ tá bá ti pa lónìí. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ látàárọ̀ ìbáyìí, o mọ iye ewúrẹ́ tí màá ti pa. Bí n bá ṣe ń sọ̀rọ̀ tán báyìí, bóyá odidi màálù ni màá fi ṣe ètùtù. Ibi tí mo ti sọ gbórí ẹ̀ ò pé, ibi tí mo ti bínú, màá ti ṣe ètùtù. Tí ìbá ṣe ọpẹ́lọpẹ́ olùlàjà, olùdáǹdè mi, ó ń bẹ láàyè. Èmi mọ̀ pé olùdáǹdè mi bẹ láàyè, ó ń bẹ láàyè, ó ń bẹ láàyè,
ní kí n sùn rárá bògùn èṣù dìde bògùn ọ̀tá dìde èmi mọ̀ pé Jésù Kristi yóò gbà mí. Ìwọ ò lè fi bàbá rẹ yangàn. Ṣé mọ̀ yìí ṣe o ò lè bọ́ọ̀sì ni àwọn eléégún gbáwọn olólù àwọn ọmọ olólù gbogbo wọn bọ́ta wọn fi eégún wọn yangàn. Olólù o kò gbọdọ̀ róbìnrin o obìnrin ó bá rí o ó bá kú ni o olólù ọmọ kan ya olólù gbogbo wọn bẹ̀rẹ̀ sí crazy lórí afẹ́fẹ́. Olólù eégún àwọn ọmọ eléégún fi eégún wọn yangàn. Àwọn aláwo ọlọ́pẹ̀lẹ́ fọpẹ̀lẹ́ rẹ̀ yangàn. Ẹ̀yin fi Jésù yín yangàn. O lè bọ́ọ̀sì wípé ọmọ bàbá lèmi ṣe. Mo gbàgbọ́ nínú ikú àti àjíǹde rẹ̀ ó ń jẹ́ bí idán. O ní ọ̀rọ̀ tí Jésù wí nínú Bíbélì yẹn ẹ mọ̀ fi yẹn lẹ̀ o. Ẹ dójú tì yàn ọ̀rọ̀ kọ́rọ̀ nígboro ayé ni Ọlọ́run á dẹ̀ dáríjì yín torí ẹ̀yin àtọlọ́run Ọlọ́run á dáríjì yín. Ẹ lọ ṣàtúnṣe o. Ẹ nídìí kẹ́ apology wa. Ẹ gbọ́dọ̀ bọ́ síta ọ̀rọ̀ burúkú tẹ́ sọ jáde lẹ́nu yẹn nínú fídíò tẹ́ sọ pé Bíbélì yẹn gbé sẹ́gbẹ̀ ẹ bọ́ ta padà kẹ́ wá tọrọ apology fún gbogbo the whole Christendom pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ àti CNS gbogbo àwa táwọn white garment ẹ gbọ́dọ̀ bọ́ta láti wá tọrọ apology gbogbo council of prophets worldwide torí ìṣe slap fẹ́yìn wòlíì bá a bá rí ọmọ wòlíì kan tó ní báwo ni ti ẹ̀jẹ̀ Jésù ṣe rí pé ẹ̀jẹ̀ Jésù ò ní wéètì tó ẹ̀jẹ̀ ewúrẹ́ ta ló dé ewúrẹ́ òun náà jàre. Ṣé iṣẹ́ ọwọ́ èèyàn máa ń lágbára jẹ́ èèyàn lọ àbó ti gbàgbé ẹni tó dé ewúrẹ́ ni. Ṣé ẹ ronú ẹni tó dé ewúrẹ́ mọ́? Ta ló dé ewúrẹ́? Ta ló dàgbò? Ta ló fẹ̀mí sí wọn nú? Ta ló ní kí ẹ̀mí wà nú wọn? Wọ́n máa ṣe o. Ẹ dójú tì yín o. Ọlọ́run á dáríjì yín. Ìyẹn bẹ́ẹ̀ àǹtí ẹ̀rọ Àríkẹ́ ṣé rí nǹkan ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nǹkan ń ṣẹlẹ̀ gbogbo ẹ ti di wóróworó. Àǹtí ẹ̀rọ Àríkẹ́ l'Óṣogbo lẹ́dẹ̀ ẹ mọ̀mọ́ bá Ọ̀ṣun state jẹ́ fún wa kẹ́ ọmọ Ọ̀ṣun màlẹ́mí náà Ọ̀ṣun mọ́ǹdó làwa o kò dẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ o. Ẹ wá fẹ́ pín ráìsì kò bí owó la máa ń pè ní ọ̀dọ̀ wa yẹn kò bí owó kan òun ni dẹ̀ríkà méjì ní Èkó ń bí odidi dẹ̀ríkà méjì. Ẹ fẹ́ pín ráìsì dẹ̀ríkà méjì ẹ bẹ̀rẹ̀ sí fi ègún lé fún àwọn ènìyàn. Ẹni tó bá gba ráìsì bó ti ń gba ráìsì yìí o bó o bá dìbò fún gọ́fúnà àǹbọ̀ o ègún ni fún wọn o kò ní dà fún wọn o orí yín ẹ bẹ̀rẹ̀ sí ṣépè o dẹ̀ pera rẹ ní public figure ẹni tó ń ta ajá ẹ̀rọ Àríkẹ́ gbogbo ìyá mi ní bárẹ̀ Ìbàdàn báyìí tí mo bá ní mo nídìí àbá pé ẹsẹ̀ mi o kí ni mo lè fi wọ mọ́mí mi á ní lọ rẹ ẹ̀rọ Àríkẹ́ ẹ̀yin ló ń pè lẹ́rọ Àríkẹ́ lẹ bẹ̀rẹ̀ sí ṣépè ẹ̀ ń ṣépè lórí abọ́ ráìsì méjì. Orú promise wo ni wọ́n promise yín bọ̀ èmi ti wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ wọ́n ní ọmọ yín kan wà tí wọ́n mú ní scholarship sí yunifásitì àwọn Adélékè. Wọ́n ní torí ó wá ń ṣe wọ́n ràn kò dúró wọ́n wá pull out ẹ̀ jáde. Ṣé torí bẹ́ẹ̀ lẹ ṣe wá fẹ́ gbẹ̀san? Wọ́n tún lẹ́ẹ̀ fẹ́ wọn lẹ́dẹ̀ wọ́n lẹ́ẹ̀ bẹ́ wọn lẹ́dẹ̀ o. Ṣé torí bẹ́ẹ̀ lẹ ṣe wá fẹ́ bàtẹ̀dẹ̀ jẹ́ torí pé gbogbo ìtútọ́ ti pa fún yín lẹ́dẹ̀ torí bẹ́ẹ̀ lẹ ṣe ilé ọkọ ogun ilé ọkọ lẹ fẹ́ fi jà wọ́n lẹ ṣe bọ́ síta lẹ fẹ́ bà gbogbo Ọ̀ṣun jẹ́ lẹ wá ń ṣépè torí abọ́ ráìsì láìsí àpò ráìsì ìṣe mu o. Ẹ̀yin kan náà dẹ̀ ń gbà á wọ́n dẹ̀ ń ṣépè lé yín lórí pé tẹ́ ẹ̀ bá dìbò orílẹ̀-èdè ti di wóróworó kọ́lọ́n bá wa túnṣe ni o. Ó yẹ kán ti gbé yín o táwọn bá ti gbé yín ó yẹ kán ti gbé yín. Èpè ẹ̀ ń pín nǹkan fún àwọn èèyàn bíi tiyín ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣépè lé wọn lórí pé tí wọn bá dìbò. Ṣé báwọn olóṣèlú gangan ṣe ń ṣe nìyẹn? Alágbàṣe tó ń sọ dájọ́ wọn nìyí
ṣé báwọn tó ń di àwọn gan olóṣèlú gangan àwọn tó fẹ́ kàn ṣé wọ́n ṣe máa ń ṣe gan nìyẹn ṣé èpè náà máa ń fi ran aráàlú lọ́wọ́ tẹ́ ẹ̀ bá ti dìbò fún mi èpè ní fún yín nílé èpè ní fún yín lóko ṣé wọ́n ṣe rán yín nìyẹn ẹ̀yin lẹ ránra yín fún yẹn o kò dáa o abiyamọ nìyí ó kù díẹ̀ káàtó mo wo fídíò yẹn báyìí pé èwo ń tèpè lórí àwọn kan náà dẹ̀ ń gbà nígbà tí ebi ń pa wọ́n ṣé nàìjíríà wá wà nírọ̀rùn wọ́n ń ta ráìsì abọ́ ráìsì kan á jẹ́ ìgbà tí ayé wa tá a sì ń rà ní $100 ṣé wàá rí ẹnìkan tó máa bọ́ síta tó máa gbàbọ́ ráìsì méjì kó bí owó méjì wọ́n máa fèpè tí ṣé wọ́n máa jáde ẹ̀yin náà la máa bú náà ẹ̀yin olórí wa ibi tẹ́ ẹ bá wa dé lórílẹ̀‐èdè yìí la rí yẹn ẹ bá wa ṣàtúnṣe lé lórí kò yẹ kó rí bẹ́ẹ̀ àyà àríkẹ́ ẹ̀rọ àríkẹ́ ó kù díẹ̀ káàtó kò yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde o fún gbogbo ọmọ Ọ̀ṣun state ẹ má bọ̀ṣun jẹ́ o Ọ̀ṣun ló dára jù Ọ̀ṣun ló rọrùn jù Ọ̀ṣun ìlú àlàáfíà ni ẹ má bàjẹ́ fún wa o ẹ má sọdọ̀gùn o ẹni tí ìlú bá ti lóun fẹ́ lóyè ní ẹjọ́ joyè ìbò ṣe wá dogun mo tún ráwọn kan náà ní Iléṣà wọ́n ní bá kọ́ọ̀dù yẹn bá wọlé ṣàyè pa ó ṣe á di báwọn ẹjọ́ náà ẹ má jẹ́ kó di bẹ́ẹ̀ ó ṣe á di báwọn Iléṣà náà ẹ ti ń pààyàn ni ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ o ẹni bá wọlé ni Ọlọ́run bá dẹ̀ ti kádàrá tó máa wọlé ni ohun gbogbo ti ọ̀dọ̀ Ọlọ́run wá ẹni Ọlọ́run tó bá ti yàn síbẹ̀ ẹ já gbárùkù tí kẹṣà ti ṣèlú dáadáa bọ̀ kí ló dé tẹ bá rẹ́nìkan tó ń ṣèlú dáadáa kí ló dé tẹ̀lé jẹ́ kó máa ṣe lọ orú mi sì látijọ́ mo ti ń kọ́ ìmọ́lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sí ni o torí mo ríṣẹ́ ire tó ṣe kó máa ṣe lọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sí wọ́n bá níyàwó ilé kàǹpé fún èèyàn mo kàǹpé torí ọmọ Séráfù ni ọmọ bàá mi ni ọmọ Séráfù ni bó tilẹ̀ jẹ́ pé àwa ò ní ẹnìkan gbogbo ènìyàn ní tiwa ẹni tọ́lọ́run bá ti gbé síbẹ̀ ni ṣùgbọ́n mi ò lè rọ́mọ Séráfù ẹgbẹ́ mi sílẹ̀ kí n wá lẹ́ni ẹlẹ́ni ni mo fẹ́ lọ fìlẹ̀kẹ̀ sí lọ́rùn ọmọ Séráfù ọmọ tèmi ni màá fìlẹ̀kẹ̀ sí lọ́rùn o ọmọ Séráfù tó bá gbé gbààbò èmi ìyáálé Mósè mo máa gbárùkù tí o kọ́lọ́n kó bá wa gbèdébẹ̀ o bọ̀ mo kàn gbàdúrà fún bàbá yẹn torí ohun tí mo ti rí gọ́vnà Adeleke iṣẹ́ rẹ̀ ò ní di tẹni ẹlẹ́ni ẹlòmíì ò ní jíṣẹ́ àbọ̀ Ọlọ́run yóò dájú ẹ̀yin náà farabalẹ̀ tó bá ti jí ẹyọ kan tẹ́ ẹ máa ṣeré tọ́lọ́run ní àmì mọ́ relé rẹ láyọ̀ àtàlàáfíà gbalẹ̀ ẹ̀ lọ o má jẹ́ kán ṣe ẹgbọ́n ṣe ẹ̀gbọ́n àgbà o ẹ̀dọ̀ra mẹ́yọ kan yẹ kẹ́ ṣe mọ́ o tọ́lọ́ bá dẹ̀ ti nínú òṣè o máa ṣẹlẹ̀ kejì ẹ̀ lọ lálàáfíà ọ̀rọ̀ ìbò ẹ má jò di à ń para ẹni o ẹ ní ṣiṣẹ́ lẹ̀fẹ́ lòmíì jẹ o ẹ jọ Ọ̀ṣun state ẹ má jò bàjẹ́ o tí gbogbo wa lọ sún o ọmọ Ọ̀ṣun ní gbogbo wa o a dára fún wa bí ó ṣe rí nìyẹn lecture ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀jẹ̀ ewúrẹ́ èmi ti bá yín ṣe lecture jáde o ẹ lọ kà á ó wà lórí wọ́ọ̀ mi ń bẹ̀ ẹ́ rí lórí YouTube TikTok mi gbogbo ẹ jòkó tí kẹ̀ka torí mo mọ̀ pé ẹ̀ nímọ̀ ni ẹ̀ nímọ̀ lẹ́sẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi ló ń gba nílà o olówó ní sàn o ìwé Hebrew dẹ̀ sọ fún yín ó ní bí májẹ̀mú àná ò bá lábùkù àníwáyè fún májẹ̀mú tuntun májẹ̀mú àná yẹn ti lábùkù ewúrẹ́ mélòó ni màá pa lónìí o mo yẹ ewúrẹ́ tí wàá ti pa lónìí ṣùgbọ́n ó ti lábùkù àti wáyè fún májẹ̀mú tuntun Jésù Kristi ti wọnú tẹ́ḿpìlì ó ti fẹ̀mí ẹ̀rúbọ ó ti kú lẹ́ẹ̀kan ṣoṣo ó tún ní ìdí ìrúbọ kankan mọ́ ìwọ tó rí bá ń fọ́ lọ síwájú bàbá rẹ bàbá mi orí ń fọ́ mi ẹ jẹ́ kó pòórá bàbá rẹ lè kọ́ sí ẹ pé ó yá á dàrẹ́ tiẹ̀ ó lè fi omi sí ẹ lọ́kàn lákòókò yẹn lọ mu omi ó lè fi oyin sí ẹ lákòókò lọ lá oyin ibẹ̀ lórí fífọ́ máa lọ sí o ogun ayé ò ní borí wa ẹ má má ìdí orin tẹ́ ń gbọ́ lábẹ́lẹ̀ yẹn o ẹ má má ìdí ẹ má bínú o ogun ayé ò ní borí wa ó gba sùúrù o gbogbo nǹkan gba sùúrù àfẹ́ bọ́m̀bẹ̀ o díẹ̀ ló kù ibolade
a ti ka Ábákùkù tán, a wà ní Savannah. Ẹ mọ̀ nǹkan, ẹ jẹ́ kí n máa lọ. A ka bíbélì lónìí tó bá di torí orin tẹ́ ń gbọ́ yẹn, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí tó bá di ọ̀sẹ̀ tó Monday a máa ka bíbélì. Ẹ má bínú, a lè ka bíbélì gbogbo tá a ti ṣe sílẹ̀. Àwọn lecture lóríṣiríṣi ni mo ti ṣe sílẹ̀, màá bẹ̀rẹ̀ sí upload ẹ̀. Ẹnìkan náà àǹtí kan náà wà Ọlọ́run àánú, ó ní ọ̀tọ̀ lọ́lọ́run ọ̀tọ̀ ní Jésù, mo ti bá ṣe lecture sí kóun náà lọ kà á torí kò ní mọ̀ ni, wọn ò ní mọ̀ ni o. Ẹ má bínú, àdúrà gbogbo wa gbà o, mo kí wa, ojú àdúrà ò ní tì wá, àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀ o. Bí ọ̀sẹ̀ yìí ti ń parí lọ, ẹ̀mí wa ò ní pin lójijì, a máa rí àánú gbà, a máa rí tiwa ṣe, ààbò Ọlọ́run yóò dájú lórí wa, májẹ̀mú ọ̀tá kò ní ṣe mọ́ wa lára, ògo tó tayọ Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa, ògo díẹ̀ mí pin kò ní jẹ́ pin tiwa o. God bless you. I love you so much. دائما أبدا على